bí ó sì ti Ádámọ̀ ṣó lè kẹ́rù báwo lọ ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó bá bíbólà ìṣàánú wa. Ó bá jábó tí lè ta ló gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáadáa. Kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́. Ìwẹ̀dà ní ká pẹ́ kàn ká ṣe lára. Kò má já sí pọ́rọ̀rùn ká pẹ́ kan omi. Ọpọlọ máa kó omi ṣọ̀táyé lára. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ọlọ́run dákun máa bá òun dèrò kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa. Wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́, wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo. Kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. Ṣèyíkú Abíbọ́lá ṣàlàrólé. Ṣèyíkú Abíbọ́lá ìlàrólé. Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni Ọlọ́run ní báyà ṣàlàsíwájú tó rẹ̀ gan ó pé kò yè má tó gidi gan. Ádámọ̀ Ádámọ̀ Alílórí. 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي يؤتي من يشاء الحكمة ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé, táwa náà sì mọ̀ pé irú Ọlọ́run ọba ò sí, irú àwọn èdè èèyàn pọ̀ nínú ayé táwa yìí tí ó lóǹkà. Ọba tí à ń kí yìí
náà ni ọba tí ìmá parí sọ́dọ̀ ẹ̀. Gbogbo ń tà ń pè ní màláyé ọ̀dọ̀ Ọlọ́run ló parí sí. Ọba ìyá wa máa ń ṣa àwọn tóhun lẹ́ṣà pẹ̀lú ìmọ̀ rẹ̀ àtẹnu ọba tí ọba mi bá fẹ́ fún kó wà tó sì ń fẹ́ kó mọ̀. Ẹni Ọlọ́run bá wá fún ní mímọ̀ tó ṣoore mímọ̀ fún, irú ẹni náà Ọlọ́run ti ṣoore tí ò lẹ́gbẹ́ fún. Ẹnìkan wà ní ìmọ̀ lóore tí ò lẹ́gbẹ́ àfàwọn tọ́lọ́run bá fún ní làákàyè, tọ́lọ́run ní kí làákàyè wọn jiná tó sì ní kí làákàyè wọn jìdò. Ọba tí máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó wá dákun kó ṣíjú àánú wo kó wá wa, kó fún wa ní mímọ̀ kó sì já mọ rírì mímọ̀. La ilaha illallah. Àtàrà bẹ́ẹ̀ atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni ọba mi ṣàlẹ́ṣà lórí gbogbo ayé. Ọlọ́run bá wa kẹ́, kó sì bá wa kẹ́ gbogbo àwọn sahaba al-kirami wa tabi'ina wa man ba'dahum bi ihsan. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ̀ fún wa. Maulana fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Sheikhuna Kamaluddin Al-Hadabi wa Sheikhuna Yusuf Al-Ibaji wa Sheikhuna Tajul Adab, Sheikhuna Mustafa Zaglulu Sanusi wa Sheikhuna Mission Edu wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jirjisu Akadu. Kárí gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ̀ fún wọn. Bákan náà àwọn àfáà wa tí wọ́n kù láyé látòrí fadilatu Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilori, Mudirul Am, Mudirul Markaz, Sheikhul Islam, Sheikhul Islam, Sheikhul Alam. Allahumma thabbit lana afiyatahu ya Rabbal Alamin wa thabbit lana ni'matahu ila yawmiddin. Kọ́lọ́n bá wa jórí bẹ́ẹ̀ bí akil hayy al-qayyum. Kọ́lọ́n sì bá wa dúró tì wọ́n àti gbogbo ẹni bá dúró tì wọ́n, Ọlọ́run bá wa dúró tì wọ́n. Bí wọ́n bá kórìíra wọn, Ọlọ́run bá wa kórìíra èèyàn náà lórí pé wọ́n ń ṣètò Ọlọ́run. La ilaha illallah. Àtúnwá tara bẹ́ẹ̀ àkí ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, olólùfẹ́ Ànábì, kìí ṣe pàwọ́ la fẹ́ràn torí pé kí la fẹ́ fún yín, kí la ní. Ẹ fẹ́ràn Ọlọ́run tó ní wá, ẹ sì fẹ́ràn Ànábì tọ́lọ́run ọba rán, ẹ sì fẹ́ràn ìsìláàmù tá ń ṣe. Ọlọ́run ò ní padà lẹ́yìn kó wa wá. Àwa kí wa pé Eidun Mubarak, pé ọdún ni Ọlọ́run jó yàbọ̀ fún wa. Wa kullu amin wa nahnu bi khairin. Gbogbo ọdún tí ń bá tó ń dé bá wa, Ọlọ́run jó máa bá wa pẹ̀lú dáadáa. A kí wa, kì í ṣe gbogbo ẹni tí ó bẹ̀rẹ̀ Ramadan náà Ọlọ́run ní kó parí ẹ̀. Ọba mi tó wá kádàrá ká parí ẹ̀, ó sì tún fún wa lálàáfíà, ó sì fún wa láwẹ̀ náà gbà pẹ̀lú rọrùn. Ó tó ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àdúpẹ́. A kí yín o, aburú ò ní ṣe yín o. La ilaha illallah bi akil hayyil qayyum wala hawla wala quwwata illa billah. Ma sha Allah. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí, Oríyọmí, àkọlé kan ni. Dàrúdàpọ̀ àwọn Sàlàfíyà, àkọlé kan ni. Torí kò wù mí kí program yóò pẹ́, torí pé ìsinmi Ramadan ò tí ì dé tó nǹkan. Ó yẹ ká dúpẹ́, ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ká bára wa dúpẹ́. Olódo Al-Mubarak, ọ̀rọ̀ Al-Mubarak ti sọ lọ́dún kejì sẹ́yìn, gbogbo tá ń jà sí nísìnyí, Abubakar ló wà nugar kìí ṣòun, mo ti sọ lọ́dún méjì sẹ́yìn nísìnyí. Kódà àwọn tí wọ́n mọ̀ mí pé kódà èmi mo ti sọ kọ́dún méjì yẹn ó tó dé. Ẹwọ́dún tá a ti fi òdo wa sọ wípé kò sọmọ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó kú lọ́jọ́ Iléyá. Ẹ rí pé bí ọdún méjì sẹ́yìn náà, mẹ́ta sẹ́yìn sí mẹ́rin nísìnyí náà láti sọ̀rọ̀ nípa ọjọ́ orí Aisha, tá a dẹ̀ ṣàlàyé, tá a mú àwọn ìtàn wá lọ́jọ́ yẹn náà. So níjọ́ tá a kọ́kọ́ ṣàlàyé ní 2018 pé Ànábì ò lọ gbàrún wá ń sánmọ̀, wọ́n láláìmọ̀ kan ní ó fẹ́ dẹ̀sìn rú ni. Àwọn kan ló rán àwa wá bí adillatin kathiratin sariha, pẹ̀lú àwọn ẹ̀rí tó jiná tó sì pọ̀ láti inú Al-Qur'an tí ó máa túmọ̀ sí pé Ànábì ò lọ gbàrún wá ń sánmọ̀. Àwọn nǹkan wọ̀nyí kí la ti ń pè mythology,
àtàwọn fabricated ọ̀ká pè ní fabrication àwọn àgbélẹ̀rọ Persians ló ti wá. Èyí gbogbo àwọn àfáà aládìsù wa Persians ni wọ́n. Imam Malik radiyallahu ta'ala anhu nìkan lọmọ Lárúbáwá, òun tó wá jẹ́ ọmọ Lárúbáwá ní àfálù àdìsí rẹ̀, òun náà sì lẹ́ni tó kọ́kọ́ ní tírà àdìsù tó gbajúmọ̀ yàtọ̀ sí ti àfáwà al-Imam az-Zuhri kọlọmbá wa ṣàlékún kẹ́gẹ̀ fún gbogbo wọn. Ẹ ò gbàdá tí ń sọ́bọ̀ wá tí Ànábì olọgbàrún wá aláìmọ̀kan ní irọ́ ni ẹ wọ̀rọ̀ Abubakar tí mo ní òun kọ́ ló wà nùgẹ́ láti bí ọdún kejì náà láyé wá rán ní ìsìn ló wá ń di wípé gbogbo àwọn tí wọ́n ń pera wọn lólùmọ̀ tó ń pera wọn ní professor tó ń pera wọn ní doctor bí irú àwọn Dr. Sanusi Láfíàjì wọ́n ẹ̀rí pé mi ní ìsìn Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ gbogbo ohun tí wọ́n gbà tí wọ́n láláì mọ̀kan ní ń wí òun náà làfà àtọ́lé àwa ń wí hùn ṣe hàn pé àwa èyí sì ṣe lecture 15 minutes lecture 20 minutes àwo ṣe àyè dúró pé gbogbo ayé ló gbọ́dọ̀ wo ẹni Ọlọ́run bá kádàrá kó wòlé láìláhàm wọn alólùdò ní sọ̀rọ̀ ẹ̀ríjọ́ tí mo mú ọ̀rọ̀ pé Sahihul Bukhari tí wọ́n mú wá pa Nábì jẹ́rán òṣà yìí wọ́n láláì mọ̀kan ni wọ́n lọ gébì kan bẹ̀ wọ́n lọ gbé fún bàbá wa Wazirul Markaz tí wọ́n láǹfààní àti wo fídíò nì tọ́lọ̀ fi bá wa pa náà síbẹ̀síbẹ̀ wọ́n máa rí nǹkan ní Sahih Bukhari pọ́rọ̀ yẹn ò dá ó tàbùkù fún Nábì wọ́n máa dáàbò bo al-Imam al-Bukhari wọ́n máa dáàbò bo Sahihul Bukhari lórí al-Qur'an lórí Ànábì wọ́n fà Nábì lẹ̀ ká Nábì yẹpẹrẹ ká Nábì yẹ̀yẹ́ ká Nábì mọ́nilárí láwùjọ àwọn ẹlẹ́sìn eléyìí là ń bá bọ̀ nínú ayé látara ń tà ń pè ní ideology ká máa sọ pé manhaj àwọn manahij program ẹ wò láti bí ọdún kejì yẹn àfá ayélmà yìí tó máa ń sábà bú mi yẹn ló ti pè mí ní tí mo ti kó ti àdífì yẹn ló pè mí lórí ẹ̀ alhamdulillah àfá àtọ́lá kọlọmbá wa ṣe dáadáa fún ṣíà ni àwọ òsì rí ṣíà sí káfìrí mùsùlùmí ni kó wá ló níbi ó kù sí Ọlọ́run ní kó bá wa tún bẹ̀ ṣe nígbà àfá kan náà sàlàfíà ń sọ̀rọ̀ níjó ní ó ní kèfèrí ní tabligh ó ní kèfèrí ní àwọn ahmadiyya kí wá ló fi sọ wọ́n di káfìrí Ọlọ́run pa Nábì ní khataman nabiyyin òpin àwọn ànábì Ọlọ́run ó láwọn ahmadiyya gbà pé Ahmadu Gulam ànábì Ọlọ́run ni kí ló fi sọ àwọn tabligh di káfìrí ó ládìsù kan bẹ́nu Fadailul A'mali tó jẹ́ tírà wọn ó ládìsù yẹn ó ń sọ̀rọ̀ pé àwọn kan rìnrìn àjò wọ́n wá débì kan wọ́n bá òkú àwọn èèyàn lẹ̀ rẹpẹtẹ láwọn màláìkà kan bá bẹ́ẹ̀lẹ̀ gíjà in tó sọ wọ́n di káfìrí náà nù ni ẹ máa wọ̀rọ̀ kọ̀rọ̀ mo wá ní n tó wí náà gbogbo n tó wí náà tó bá já sí pé ó tó sọ àwọn méjèèjì yẹn di káfìrí ó sọ àwọn náà di káfìrí ìdí rẹ̀ o khataman nabiyyin òpin ànábì Ọlọ́run ni làwọn fi ń sọ Ahmadiyya di káfìrí khataman nabiyyin yẹn náà ló sọ àwọn náà di káfìrí látara wípé wọ́n gbà wípé ànábì Ìsá ń padà bọ̀ wá léyìí tó ń fi hàn wípé wahum yantaziruna shakhsan al-musamma bil-masih Ìsá alayhi salam láàfi sórúkọ ẹ̀ torí pé ànábì Ọlọ́run ni nabiyyan wọ́n wá máa wá iftirahan wọ́n ní kò ní wá lánàbí Ọlọ́run kí ló mọ̀ wá ṣe wọ́n sọ pé hakimen yóò ṣòfin tá a bá ti pèèyàn ní hakim yóò dájọ́ adilan yóò sì dájọ́ dédé léyìí tó ń túmọ̀ sí pé àdísù yẹn ń júwe pé innahu ya'ti bi shari'atin jadida yóò mọ́fin tuntun wá àmọ́ wọ́n máa dọ́gbọ́n sí tá a bá léèyàn hakim yóò wá dájọ́ ni ẹjọ́ wo ló fẹ́ wá dá láyé lẹ́yìn tọ́lọ́run ti sọ fún Ànábì pé sọ fáwọn èèyàn yìí pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina èmi Ọlọ́run ti parí tí ń jẹ́ ẹ̀sìn ẹnìkan ò lè mú nǹkan kan wá mọ́ torí pé akmaltu lakum mo ti parí ẹ̀
so wọ́n wá lá nẹ́bí Ìsá ń bọ̀ kọ́támẹ́ nẹ́bí yẹn náà ló sọ ẹni tó bá gbà pa nẹ́bí Ìsá ń bọ̀ di káfìrí bóun náà ṣe ń pẹ́ ní tọ̀hún yẹn ní káfìrí. mo wá ní ọ̀rọ̀ tó lò tó fi sọ àwọn tẹ̀bílígù di káfìrí yẹn ó sọ àwọn náà di káfìrí torí pé àdìsù kan bẹnu Sahih Bukhari tó sọ fún wa yìí pé ẹrú Ọlọ́run kẹnu ọba ní Israel ó pa èèyàn 99 ọgọ́rùn-ún ó dín mọ́kàndínlọ́gọ́rùn-ún 99 nígbà ẹni yẹn wá pa 99 èèyàn tán ó wá wá àfa onímọ̀ kan lọ ó wá lọ bi àfa náà léèrè pé ìjẹ́dáríjì ń bẹ fóun lẹ́yìn tóun ti pa 99 ẹ̀mí àfa yẹn wá ní kò sí dáríjì fún ó sì tún pa àfa yẹn náà. wọ́n wá láwọn kan wá gbà nímọ̀ràn pé kó kúrò nílùú nì kó máa lọ orílẹ̀ mímọ́ ní wá ń lọ ní kú bá pa sọ́nà ikú wá pa ní àwọn màláìkatul adhab wà màláìkatur rahma àwọn màláìkà tí wọ́n jẹ́ màláìkà aláàánú àtàwọn màláìkà tọ́lọ́run fi sí ìṣáàjì ìyà làwọn méjèèjì bá sọ̀kalẹ̀ tí òkú tó kú yẹn wọ́n wá ń jàdú òkú rẹ̀ àwa lágbé ìwọ ló gbé àwọn màláìkà ń jàdú òkú ẹni tó pààyàn 100 tó sì já sí pé nínú òfin Bani Israel Ọlọ́run ọba sọ fún wa ń bẹ̀ yìí pé nínú Al-Qur'an yìí pé katabna ala Bani Israel àwọn Ọlọ́run la ṣe lófin fáwọn Bani Israel wípé anna man qatala nafsan ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan faka annama qatala an-nasa jami'an bí ìgbà tó pa gbogbo ẹ̀mí ni nínú òfin wọn náà ni pé anna nafsa bin nafsi ẹni bá pààyàn kan wá pa ẹni yẹn wá wà ń bẹ̀ ó pa èèyàn 100 ó pa èèyàn 99 ó tún wá pa àfẹ́ẹ̀sìn wọn wá rí dájọ́ kankan fún bí ìgbà tí ò sófin lọ́dọ̀ àwọn Bani Israel tó fi mọ̀ yí pé ọ̀rọ̀ yẹn o formulatory ni wọ́n fọ́ọ̀mù ẹni wọ́n gbé kalẹ̀ ni mo ní ṣe báwọn màláìkà náà ló sọ kalẹ̀ gìjà tí wọ́n ń jà sókù báwọn màláìkà ṣe sọ gìjà nínú tírà Fadil Amal náà ni wọ́n sọ kalẹ̀ nínú tírà Sahih Bukhari àdíìsì eléyìí náà tó bá sọ àwọn yẹn di káfìrí eléyìí náà ti sọ àwọn tó ń pera wọn tí wọ́n ń pè wọ́n ń kèfèrí ní káfìrí màláìkà wa ń jà du òkú tọ́lọ́run ti sọ fún wa wípé wa man qatala muta'ammidan tó pa mùmínì muta'ammidan fajaza'uhu jahannam béèyàn bá mọ̀ọ́mọ̀ pa mùmínì tó mọ̀ọ́mọ̀ pa iná jahannama ní ìjìyà rẹ̀ iná ò sí fóun yẹn àwọn màláìkà wá ń jà dòkú ẹ̀ wọ́n wá jà títí màláìkà Jibril wá sọ̀kalẹ̀ tàbí màláìkà kan ó wá bá wọn dá sí pé ẹ lọ wo bí tí ń bọ̀ síbi tí ń lọ nbí ó bá súnmọ́ jù nìkan fi dájọ́ rẹ̀ wọ́n wá rí i pé gbogbo ohun tó kù kó wọ̀lú àánú nì bí igunpá kan báyìí ló kù náà bá ní káwọn màláìkà aláàánú gbé àdísù nì kí ló kọ́ wa ó wà nù Sahih Bukhari ó kọ́ wa wípé èèyàn lè pààyàn báwọn kò ṣe pààyàn tó hamdan ó rí dáríjì torí pé lẹ́yìn tó ti mọ̀ pé pààyàn ò dáa tó fẹ́ tọrọ táwọ́bà ló lọ pa àfá ó wá jọgọ́rùn so àwa kì í rí àlébù nínú àwọn tírà àtọ̀dọ̀ wa àlébù nínú tírà ọ̀dọ̀ àwọn ẹlòmíì làwa máa wò àlébù tọ̀dọ̀ wa ní kò ní jẹ́ àlébù tọ̀dọ̀ àwọn ẹlòmíì yẹn ni wàá máa jẹ́ àlébù lọ́dọ̀ wa kọ́lọ́n kó ṣàforíjì fún wa kó là wá kó ṣàánú wa kó sì má yọ wá kúrò láwùjọ Islam kó sì má yọ wá kúrò lọ́mọlẹ́yìn Ànábì Muhammad gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ tí wọ́n ń pè mí ní alimubaraku olódo àwọn ọ̀rọ̀ yẹn ló wá gbogbo ọ̀rọ̀ táfà àtọ́lé à ń sọ yìí ẹ dákun èwo ni mi ò tí ì mú wá nú ẹ̀ mo mú wá lọ́dún kejì ní ìsìn mo ti mú wá lọ́dún yìí náà òun làfà àtọ́lé wá jáde ló mú wá yìí ló wá sọ àwọn professor àtàwọn doctor di nuisance láwọn tó yẹ ká bá ìmọ̀ lọ́dọ̀ wọn àṣẹ mímọ̀ ò sí lọ́dọ̀ wọn ideology ní ń bẹ lọ́dọ̀ wọn wọ́n ti dé àgádágodo mọ́lá àkáyè mímọ̀ wọn àwọn ènìyàn sì ni wọ́n máa jápá wọ́n máa lo agbádá wọ́n máa ṣe fáàrí ẹ wo kútùbà táwọn èèyàn ṣe ní Eid àwọn kútùbà tí ò bá làákàyè mu látara àlára ó ń di kọ́ máa kéwú kó máa sọ fún àfáà wípé ó ti ẹ̀yẹ gbogbo ẹnu ènìyàn kò yẹ àtọ̀ọ́lé inna lillahi wa inna ilayhi raji'un lẹ́ni tó péré láfáà tó mọ Ọlọ́run tó mà nẹ́bì tó ṣẹ̀ṣẹ̀ parí Ramadan tẹ́ kọ̀ọ̀kan máa fi mọ̀ páwọn eléyìí yóò gbà wẹ̀
kò sí tí ń dúró wọn. Béèyàn bá ya àtọ̀ọ́lé ó dájú kó ya olè, kó ya gbájúẹ̀, kó ya 419, kó yẹ tí ó mọ jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́, tí ó mọ jẹ àlákì. Ṣe bó lè lẹ́yìn, ó lè lẹ́yìn. Níjọ́ ẹ kọ́kọ́ jalè owó kan, ẹni tọ́lọ́run fẹ́ lò láti fi sọ wípé màá bẹ́ o, kò sì dárúkọ ẹni kankan. Ẹni irú Ọlọ́run kan tó jáde lẹ́wọ̀n tó jẹ́ máàmù àwọn ẹlẹ́wọ̀n ńjọ́ náà, ẹ̀ ń lù kiri títí ṣeré ni nítorí kó má lè jẹ́wọ́ pé lè ní. Sẹ́kítírì yín ló fẹsẹ̀ rìn wá, ló sọ pé lóòótọ́ akọ lẹ́tà owó ti dé, àmọ́ àmọ́bi tó wó dé sí. Béèyàn bá ya olè, ó burú ju kéèyàn tọ̀ lọ, torí pé àdámọ́ ni kéèyàn tọ̀, ètò Ọlọ́run ni. Ẹ̀dá sì tí ò tí kú kò mẹ́ni tí ó gbẹ̀yìn ẹ̀, kò mẹ́ni tí ó gbẹ̀yìn ẹ̀. Wallahi, ìwọ tó fẹ́ wá skátà bí a ní dẹ́ lóhùn, torí pé tó bá ń sọ̀rọ̀ Felix of Nola, ó ń fi hàn pé bàbá ẹ̀ ò ní làákàyè. Tí bàbá ẹ̀ bá ní làákàyè, ó mọ iyì bàbá ń bàbá tó ní làákàyè. Èsì ti ẹnu ni falillahi alhamd, bó bá ti gbé wá ló ti gbà. Ó ní bàbá, ìwọ bá wá gbé bàbá tiẹ̀ jáde, àwa ní bàbá tá lè fi ṣe fáàrí fil ilmi wal ma'rifa wa fil aqiqa wa fil adab wa fil shari'a wa fil fiqh wal allama. Ó lè ní àwọn àfáyín, kò dẹ̀ sí tó dùn wọn, ọ̀rọ̀ palétífù ni. Ọ̀rọ̀ palétífù, pé palétífù ti ń bẹ lọ́wọ́ yín, ó lè níyì. Àdámọ́ ẹ̀dá ni kó tọ́. Ṣe bẹ́ẹ̀ kọ́ wa nínú súnnà wípé la tudhiru shamatata, wọ́n l'Ànábì sọ bẹ́ẹ̀, bóyá kò dẹ̀ tún sọ bẹ́ẹ̀ mọ́, pé la tudhiru shamatata. Má máa fi ẹ̀rín ọ̀tá, má máa fi hàn bí akhik, sọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn, kó dẹ̀ tí kìí sọmọ ìyá rẹ̀. Ó ní fa yu'afiya Allah, torí pé yẹ̀yẹ́ tó fi ṣe yẹn, Ọlọ́run lè torí ẹ̀ kó fún lálàáfíà, wa yabtaliyaka, kó wá darí ààrẹ yẹn sọ́dọ̀ yín. Àló lè níyìn èṣò ń súnnà. Súnnà by trick, súnnà by stealing, súnnà by forgery, súnnà by thuggery, súnnà by killing. Ṣé súnnà nìyẹn? Ẹ̀jọ́ Ànábì, kò sí wà Ànábì lára yín. Ẹ wo kútùbàdẹ́ ti ń ṣe láti bí ọdún méjì bọ̀ wá, bí kẹ́ jábọ́ lórí mímbàrí ni látara ìlara. Ẹ wo bàbá tọ́lọ́run ní kó lọ sinmi, Ọlọ́run fẹ́ dán yín wò káyé lè mọ̀ pé ẹ̀dín kankan tẹ́ fẹ́ ọ́fà ayé. Nígbà tí bàbá yẹn tọ́lọ́run ní kó máa sinmi yẹn, ẹ̀rí kankan wí. Lọ́dún yìí tí bàbá yẹn wá jáde ní ìsìn, bàbá yẹn nìkan lórí wá àṣìṣe nínú Ramadan. Kódà dọ̀ndídí kan fáàmù ẹ̀, kọ́lọ̀mbá mi ṣíjú àánú wò kó ṣe dáadáa fún. Ibi òun náà bá kù sí kó tún wá ṣe ń bẹ̀, káwa kọ́lọ̀ ń táwa náà ṣe, ká lè jọ rójú rí Ọlọ́run. Torí pé ó pọ̀ nínú àwọn táfà náà ń ṣe níṣẹ́ tí ó jọ ti Islam. Àmọ́ mú mi wá tẹ́mọ̀ pé ó jọ Islam. Ọmọ oníbi níran sì ni wọ́n pé ọlọ́mọ sì jẹ́ kálá ọmọrí rẹ̀ dàrú, kọ́lọ̀ bá wa ṣíjú àánú wò, kọ́lọ̀ ń bá wa fún lótìtọ́, kó sì bá wa fún lódodo. Àfáà yẹn ṣe ìtìráf pé lọ́dún yìí àwọn tọ́lọ̀ ní kan ṣáìn níbi lẹ́kṣọ̀, Bàbá Lágége, Sheikh Al-Fulani àti àfáà Tọ́lá àtàfáà Al-Mubarak. Gbogbo yín ẹ̀rí nǹkankan wí, ọ̀rọ̀ Felix Nola, Felix Nola, Felix Nola, kó wá di nuisance basically on Felix Nola. Ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ Bàbá Lágége yé, báwo lẹ ṣe fẹ́ gbọ́ Ànábì yé, báwo lẹ ṣe fẹ́ gbọ́ Islam yé, àwa sì gbọ́ wọn yé. Ẹ wò gbà tí mo ti ṣàlàyé tí bàbá yẹn ń wí. Bàbá yẹn ń sọ wípé iltifat, tá bá fẹ́ tú àyà yìí, àyálò ni wọ́n fi ń sọ, kò dẹ̀ síbi tírú ẹ̀ ti ṣẹlẹ̀. Tàwílù ní ká lọ àyà ń bẹ̀rẹ̀, tẹfsíìrù ní ká fún nítumọ̀ ẹ̀ gángan. Kí wá ló lè dá wàhálà alẹ́ ń bẹ̀? Látara pé ẹ̀ ń fẹ́ kí bàbá ní ó kú, kò sì kú, kò sì ní kú. Wallahi, a mọ̀ pé tó bá yẹ pé ó kú ni, inú yóò máa dùn nínú ọkàn yín ni.
orí ìkànnú àwọn àfáà súnà àgbà ló ń jó pẹ̀lú ọba wọ́n rí nǹkan kan ṣe sí tó bá pàfò ń súfì kan ní orí social media ó ti kún. Annabi sallallahu alaihi wasallam nínú àdísù tẹ́ ń kà fún wa náà wọ́n jó yé wa ń bẹ̀ wípé idha ra'ayta al-alim tẹ́ bá rí àfáà tó pè rẹ̀ lóní mímọ̀ yataraddad aw yukhalit ma'a sultan tó bá ti ń wọlé tọ̀ ọba mukhalatatan kathira ní wíwọlé tọ̀ tó pọ̀jù fa'alam anna ulisun ẹ lọ mọ̀mọ̀ dájú pé ó lè ní. Èmi kọ́ mọ̀ wíbẹ̀ ó wà nú àwọn ahadithu tó sì lálàáfíà pé irú àwọn àfáà bẹ́ẹ̀ ó lè ní wọ́n àwọn àfá ó lè àwọn àfá ọba ayé orí nǹkan kan wí o tó bá jẹ́ páfó ń súfì kan ní social media ó ti yá lórí pé wọ́n ní ẹ lọ kó palliative àwọn èèyàn lẹ wá fẹ́ torí ẹ̀ kú lẹ fẹ́ ní hypertension sí lẹ wá ń sọ̀sọ́kúsọ fil mimbar fi khutbata Eid tó yẹ kó tún dọdún mi kẹ́ tó sọ mi ṣé súnnà nìyẹn ṣé ìmọ̀ nìyẹn àní kò sí tẹ́ fẹ́ sọ mọ́ kò sí mọ́ ẹ wá ṣírí yín bó ṣe tú lọ́dún yìí. Bàbá Lágége jáde la ilaha illallah hadha min fadli rabbi nínú àjùlọ Ọlọ́run bá mi rè kán lè mọ̀ yí pé without Bàbá Lágége there is nothing calling knowledge in this society tá wà lẹ́ni. Mudirul markaz huwa al-ilmu al-ilmu huwa mudirul markaz. Mudirul markaz is knowledge, knowledge is mudirul markaz. He is the understanding, understanding is mudirul markaz. That is confirmed. Ó ṣó bẹ́ẹ̀. Ẹ ó gbogbo yín bẹ́ẹ̀ ṣe gbá lọ tó wá sọ yín dalábùkù olódò Al-Mubarak. Inte torí ẹ̀ ń pè mí lórí sí làwọn professor àwọn doctora ni wọ́n lọ yìí. Ẹ wo kútùbà wá di kílẹ̀ tí ń pè comedy. Mufuti ó wá di mufutawu wọ́n wá mufutalize kútùbà ní Eid. Kò sí ẹ̀kọ́ kankan tí wọ́n fẹ́ júwe fáyé. Àfi irọ́ àti sọ fún yín pé wọ́n ń bọ̀ lórí Al-Qur'an torí káwọn tí wọ́n ń bẹ lẹ́yìn yín ara ń ta yín pé wọ́n ti ń gbọ́n wallahi wọ́n mọ̀ gbọ́n torí kò sẹ́dà tó yakúrí tí wọ́n bá lè jẹ́wọ́ fún yín ní gbangba wọ́n jẹ́wọ́ ní kọ̀rọ̀ pé ọ̀rọ̀ táwọn sheikh ń sọ yá ìtara ló dẹ̀kù nígbà tí ò sọ́jà tẹ́ fẹ́ ná owó nìkan lẹ́wà after ó lè lẹ́yìn agbè ìbú lè lẹ́yìn ó lè gidi ìyá palliative jẹ́ yín èyí náà lẹ jí owó ẹlẹ́wọ̀n tán bá ń bá yín pẹ́ tán bá yín pẹ́ ọ̀dọ̀ ẹnìkan ló dé sí ọ̀dọ̀ ẹnìkan ló dé sí àwa la kọ lẹ́tà ṣèbẹ́ni tí wọ́n fàṣírí hàn ló gbá àṣírí fẹ́yìn lẹ́yìn wá wọ́nà láti pa ẹni tọ́lọ̀ ń fẹ́ fi tú àṣírí yẹn ṣé ẹ mọ̀ ni ẹ mọ̀ ọba mi nìkan lọba tó mọ̀ ìmọ̀ náà ní ìsìn ló ń parẹ́ mọ́ yín lára nítorí ìlara yìí alhamdulillah bí yìí ń ṣe jẹ́nu. Ẹ jẹ́ kí n wá wọnú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ Oríyọmí àti àwọn dàlúdàpọ̀ sàlàfíà. Kí ni mo gbà lérò pẹ̀lú Oríyọmí? Mi ò fẹ́ dárúkọ ẹnìkankan ẹ ti mọ̀ àwọn tọ́lọ̀ nìkan máa ṣèrànù lórí social media lórúkọ Islam. Ṣẹ́rí ọ̀nà wo l'Oríyọmí Hamzat ti dá lọ́dọ̀ àwọn sàlàfíà kan tó fi wá di wípé Oríyọmí òòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀ Oríyọmí kìí ṣe orúkọ tó yẹ kí mùsùlùmí jẹ́ Oríyọmí ó kọ òòṣà ni ṣé ó kọ òòṣà l'Oríyọmí lóòótọ́ ṣé yín ò lè jẹ́ Oríyọmí kí ni ìtumọ̀ orí gan gẹ́gẹ́ bá a ti sọ̀rọ̀ ajé tí wọ́n ní ẹ̀ lè kíyàn pé ẹ kú ọrọ̀ ajé yìí sì nítumọ̀ oríṣiríṣi wọ́n máa ń pe kinní kan ní èlé lórí ọwọ́ báyìí tẹ́lómi ó lọ́wọ́ márùn tí ó ní tíntín kan bí wọ́n ó ní ajé ọwọ́ wọ́n a máa pe ajé yẹn ní èlé in tó lé lórí nǹkan wọ́n a máa pe lájé
wọ́n lóòṣà ńlẹ̀ Yorùbá lóòótọ́ tí wọ́n ń pè lóòṣà ajé, wọ́n sì ní ó kọ́ tó ajé yẹn ń tú sí ọjà òwò ṣíṣe, wọ́n á ní ọjọ́ ajé, ìyẹn ni pé ọjọ́ káràkátà tẹ́nìkankan ò gbọ́dọ̀ fi ṣeré. Bẹ́ẹ̀ náà ni orí, wọ́n ní òòṣà tó ń jẹ́ orí nílẹ̀ Yorùbá tó já sí wípé ó ń ṣiṣẹ́ kádàrá. Orí a máa túmọ̀ sí aṣíwájú nínú èdè Yorùbá. Orí, Yorùbá ó máa sọ̀rọ̀, wọ́n á ní orí lọ́lọ́run fi ẹ́ ṣe, kò ní sọ ẹ́ dìrù, torí pé wọ́n ń yá orí yẹn lò. Bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá, ajé a túmọ̀ sí ọrọ̀, ọlá, àmọ́ kò túmọ̀ sí pé ẹ kú ọrọ̀ ajé, pé ọ̀rọ̀ òòṣà yẹn ni wọ́n ń sọ. Èní ọjọ́ ajé, ọ̀rọ̀ òòṣà yẹn kọ́ náà ń sọ, ó ti nítumọ̀ míì, gbólóhùn ẹyọ kan tí máa ń nítumọ̀ bíi mẹ́rin mẹ́ta nínú Al-Qur'an. Kalimatul huda 18 times lọ́lọ́wọ́n bá mú wá, tàbí 17 times, tó sì já sí pé ìtumọ̀ wọn yàtọ̀ síra. Kalimatud dalal nínú Al-Qur'an ó fẹ́ ń lọ bíi 17, ìtumọ̀ wọn sì yàtọ̀ síra. Ma dalla sahibukum, kò í ṣe dalal. Ma wadda'aka rabbuka wa ma qala, tó fi ń sọ níbì kan wípé wa wajadaka a'ilan fa'aghna wa wajadaka dallan fahada. Ànábì ò sọnù rí, ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Àwọn ọmọ Yusuf, àwọn ọmọ Yakub, wọ́n sọ fún bàbá wọn pé àwọn bàbá àwọn yẹn lafi dalalihil qadim. Dọ̀lálù ń bẹ̀ yẹn kátọ́wù, mistake, àṣìṣe. Gbogbo dọ̀lálù yẹn kọ́ ló ń túmọ̀ sí àánú. Tó o bá ń sọ pé orí, Yorùbá máa lo ẹni tó jẹ́ aṣáájú, wọ́n á ní olórí ilé, wọ́n á máa lò fún orísun ibi tí nǹkan ti bẹ̀rẹ̀. Wọ́n á ní ọba tó fi ọ́ ṣe orí kò ní sọ ẹ́ dìrù, ọba tó fi ẹ́ sípò orí kò ní sọ ẹ́ dọmọlẹ́yìn. Wọ́n ń yá lò ní. Òòṣà lè wà tí ń jẹ́ bẹ́ẹ̀, àmọ́ tí Yorùbá bá ń sọ̀rọ̀ pé orí mi kó mi yọ, orí ló là mí, Ọlọ́run ni wọ́n ń sọ. Màá dẹ̀ júwe ẹ̀ fún ẹ. Wọ́n á máa lo orí fún Ọlọ́run. Orí mi, ẹlẹ́dàá mi, orí mi, ẹlẹ́dàá mi, gbè mí níjà. Yorùbá máa lo orí fún Ọlọ́run. Lárúbáwá náà sì nírú ẹ̀ nínú èdè wọn. Orí a máa jẹ́ aṣáájú. Rabbul Alamina tá ń sọ, ìtumọ̀ rẹ̀ aṣáájú ni lọ́dọ̀ àwọn Lárúbáwá. Tá bá ní alhamdulillah Rabbil Alamin, ọpẹ́ ni fún Ọlọ́run aṣáájú gbogbo àgbáyé. Tá bá sọ wípé orí tó ní gbogbo ayé, Ọlọ́run ní jẹ́ orí. Tó bá ní orí mi, ẹlẹ́dàá mi, wọ́n á sọ pé orí ló ní ṣe. Ìyẹn ni pé orí ló lè ṣe, tẹ̀dá láyàn mọ́. Ẹ̀dá ni ó mọ̀ rán ta yàn mọ́. Àmọ́ orí òun ló ní ṣíṣe. Kó rí bẹ́ẹ̀, kó má rí bẹ́ẹ̀, orí ni ń rí fà sí Ọlọ́run. Àmọ́ tá a bá ṣọ́ra láwùjọ yìí, wọ́n á sọ wá dẹni tí èdè wa ò ṣe àǹfààní mọ́. Èdè wa ò ní wúlò mọ́. Ọlọ́run dẹ̀ sọ fún Al-Qur'ani wípé ma arsalna min rasulin illa ala lisani qawmihi. A kì í rán òjíṣẹ́ kan ṣẹ́ àfi kó jẹ́ àwọn aráàlú ẹ̀ láàfin wọn. Tá Nábì bá jẹ́ Yorùbá lọ́lọ́run ó fi sọ Kùránì kalẹ̀ fún. Àmọ́ nítorí pé ó jẹ́ ọmọ Lárúbáwá, ó lo Kùránì kalẹ̀. Kùránì nìkan la lè fèdè mí kà, ló fi já sí pé láàfin lè fèdè mí kírun. Ó rí wípé orúkọ tá ń sọ pé orúkọ Islam, orúkọ Lárúbáwá ni. A kàn ń lò orúkọ Islam torí pé kìí ṣe gbogbo Lárúbáwá ló ṣe Islam, ó sì ń jẹ́ orúkọ Lárúbáwá. Orúkọ tí ó sì jẹ́ yẹn ó lè jẹ́ Ismail, ó lè jẹ́ Amir, ó lè jẹ́ Abdullah. Àwọn kèfèrí tí wọ́n jẹ́ Abdullahi wà. So ọ̀rọ̀ ẹ ṣe jàre, ọrọ̀ ajé Nàìjíríà, ètò ọrọ̀ ajé àgbáyé, ọ̀rọ̀ owó ni wọ́n ń rí fàá sí gẹ́gẹ́ bí ajé.
báwọn kan bá wá lóríṣà tí wọ́n ń bọ wàhálà tí wọ́n nìyẹn. Àníyàn kó wá ẹ̀rọ lọ́wọ́ bá mi ó wò. Orí ló ní ṣíṣe, orí ló ní ṣe, ẹ̀dá láyànmọ́, Ọlọ́run ló ní ṣíṣe, àyànmọ́ ní tènìyàn. Orí yọ mí, ìyẹn ni pé Ọlọ́run ló kó mi yọ. Orí Ọlọ́run ló yọ mí. Ìtumọ̀ tí wọ́n gbà lérò lórí ọyọ mí nù. Lénìí àwọn àfáà Sálàfí nítorí pé orí yọ mí, àwọn èèyàn ń wá sórí prógrámù ẹ̀. Prógrámù yẹn ń kan àwọn Sàlàfíyà lára ju àwọn ìjọ míì lọ tàbí àwọn gúrùpù míì. Ìyẹn fa ìbínú pé gbogbo ẹ̀yin iléeṣẹ́ rédíò tẹ́ ń dàgbéyàwó rú, ṣe báwọn èèyàn ni wọ́n ń kóra wọn lọ ọbẹ̀ kílẹ̀ bí Oríyọmí Hamzat. Kò sẹ́ni tí wọ́n lọ fokùn fà lọ́rùn lé. Ìyẹn la ṣe ń sọ fún yín pé àti rúkíà àti jálàbí no different. The difference is just about name. Àwọn èèyàn ń lo rúkíà gbáyàn. Àwọn èèyàn ń lo rúkíà báyàn sùn. Àwọn èèyàn ń lo rúkíà fúnyàn lóyún pẹ̀lú àníyàn pé á tọ́jú ẹ̀. Irú ẹ̀ ló kọlu arábìnrin tí wọ́n gbé wà ní. Program yẹn fi hàn wípé kìí ṣe oníranù. Àmọ́ lọ́nà rúkíà ni wọ́n fi lo advantage lára ẹ̀ tó fi wá di pé oyún olóyún ó di tà fún rúkíà. Tó bá já sí pé ọmọ yẹn dá tó yáyì tó sun wọn ní, ó ṣeéṣe káfọ́ ní rúkíà kó gbà pé òun lòun ní. Àmọ́ nítorí pé ọmọ yẹn ò gbádùn, wàhálà yẹn pọ̀, owó tà ná sí pọ̀, láfọ́ rúkíà ṣe wá jùlẹ̀ pé òun ti lọ ṣe o. Báwọn kan ṣe ń fi rúkíà lu jìbìtì, làwọn kan ń fi jálàbí lu jìbìtì, làwọn kan ń lo rúkíà lọ́nà tó dá, làwọn kan ń ṣe jálàbí lọ́nà tó dá. Àmọ́ jálàbí nìkan ló dáràn. Ó máa gbọ́ pé say no to jálàbí. Níbi ó dé ní ebóyẹ ká máa sọ sí pé say no to rúkíà. Torí pé rúkíà ní ìsìn àwọn èèyàn ń charge 500, 400, 200. Wọ́n tún fi ń báyàn sùn. Àwa mọ àwọn nǹkan tí wọ́n ń pera wọn láfọ̀ọ́sùn náà. Wọ́n fún obìnrin ní tí ó mú ni lórúkọ kan fẹ́ ṣe rúkíà fún. Gbogbo ààrẹ adẹ́dẹ̀ wọ́n á dẹ̀ bá sùn. Débi pé nù wọn wallahi tó bóbìnrin sùn nù mọ́ṣáláṣí láwọn àyè yẹn. But bí ẹgbẹ́ awo ni gbogbo tí wọ́n bá ti ṣe wíwo láwọ́ ń wo. Ó bẹ̀ẹ́ ṣe jàre upgraded jálàbí ní rúkíà. Àwọn kan ń ṣe jálàbí ẹnìkan ò lè rí ọ̀ràn kà sí wọn lọ́rùn. Ṣe báwọn èèyàn ń ṣe rúkíà pẹ̀lú ọ̀daràn. Kọ́lọ̀n kó là wá ń bẹ àtọ̀tún àtòsì àtò ń jálàbí àtò rúkíà kọ́lọ̀n dákun kókó wá wáyọ. Èmi yẹ ṣe jálàbí nísìn. Dé pé mo fi ń wí àmọ́ mò ń lò ká lè mọ̀ pé kò síbi tí bàjẹ́ ò sí àfọ̀dọ̀ Ọlọ́run ọba mi nìkan. Kọ́lọ̀n kó là wá ń bẹ. Orí ni Ọlọ́run ò ní sọ ẹ́ dìrù, ọba tó fi ẹ́ ṣorí kò ní sọ ẹ́ dèrò ẹ̀yìn. Orí wọn a máa lò fún aṣáájú bí Lárúbáwá ti ń lò fọ́lọ́run aṣáájú Rabbu samawati wal ardi, ẹni tó ń pàṣẹ sánmà àti ilẹ̀ ẹlẹ́dì jẹ́ pòun lórí gbogbo ẹ̀ Sayyidu ni. So orí yẹn ṣe wá di pé Oríyọmí wá dáràn tá a fi wá ń sọ wípé kèfèrí ni kò ní Islam látara ọkọ̀ tí ń jẹ́ ó ń dalẹ̀ àwọn súnnà rú. Tó fi wá ń di pé orúkọ ẹ̀yẹn ó ti kọ́kọ́ júwe pé kò lẹ́sìn. Tóun náà fi ń wá ń sọ fẹ́yìn àfáà tó yẹ kẹ́pẹ́lé pé bóyá ẹ ti mú kókó gbígbóná àbí bóyá wọ́n ti fi bó sínú ẹ̀ kẹ́ tó bọ́ sínú ọ̀rọ̀. Tóun náà fi wá ń fún yín lésì ẹni ẹ̀pẹ́lé làwọn àfáà ẹjẹ́ àmọ́rú ọ̀rọ̀ tá a máa sọ, ẹ má jà máa fi lára sọ̀rọ̀, ẹ má jà máa fi ìkórìíra ẹnìkan sọ̀rọ̀. Ó ń ṣe iṣẹ́ táàrí àfáà tí ń ṣerú ẹ̀ láwùjọ àtàwọn àfáà tó lówó wọ́n ń sọ ìwọ́n dẹrú láwùjọ wọn ni. Ọlọ́run má sì jẹ́ kọ́gbẹ́ni náà má jẹ́ ó parẹ́, má sì jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàrú. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ wá já lọ sínú Al-Qur'an. Ọlọ́run já mọ̀ pé Ọlọ́run ló mọ̀ ṣe ikhtilafu alisinatikum. Ó fún yín láwọn ọ̀tọ̀ọ̀tọ̀. Tí Lárúbáwá bá fẹ́ sọmọ lórúkọ, in tí Lárúbáwá bá rí lásìkò tí ìyàwó rẹ̀ lóyún tàbí wọ́n yọ̀ fún tó bá jẹ́ran ni tàbó kúta ni tàbó fi lálàá, nǹkan yẹn ni ó fi sọmọ lórúkọ. Àwọn àfáà súnnà kan wà láyé ló jẹ́ pé àwọn àfáà sàlàfíà ó kọ wọn náà nítumọ̀ tó dà wọ́n sì ń jẹ torí pé kìí ṣàwọn ni wọ́n ló kọ yẹn. Ó kọ ìbí ni ó sì lè change orúkọ ìbí
o lè change orúkọ tiẹ̀ o lè change orúkọ ẹbí yín Ọlọ́run ò fàyè ẹlẹ̀ ló yẹ pé nínú orúkọ àwọn generation àwọn ànábì ó rí mi títúmọ̀ wọn ò ní túmọ̀ nínú ẹ̀sìn Abubakar táǹpẹ̀ lábubakar yẹn Atik lórúkọ ẹ̀ kìí ṣe Abdullahi Abubakar ò jẹ́ Abdullahi ibi tí Genesis Abdullahi ti wá ní kó lè jọ pé òun ló wà nù kòtò torí pé Abdullahi bunu Harekit Abdullahi lòun jẹ́ Adeili Abdullahi Atik lórúkọ ẹ̀ wọ́n wá ní Abubakar ibnu Atik ṣebí Kuhafa lórúkọ bàbá ẹ̀ orúkọ Abubakar gangan Atik ni wọ́n padà yí Abubakar fún ni ẹ rí pé àwọn kan ní bàbá ọmọge àwọn kan ní ẹni tó jí gba Islam àwọn tí wọ́n ti gba Islam kó tó kan Abubakar they are up to 50 they are up to 50 persons ẹ béèrè ọdún tí Abubakar gba Islam ẹ béèrè ọdún tí Abubakar gba Islam ẹ béèrè ọdún tó gba Islam ẹ rí pé irọ́ la máa pa àwọn èèyàn ti gba Islam qabla Abubakar tí wọ́n lọ bí 50 gbogbo àwọn tí wọ́n ṣáájú ẹ̀ là ń gbé Abubakar síwájú wọn torí pé a fẹ́ ra ọlá fún Ọlọ́run ló sì ń fún yàn lọ́lá Abubakar sì lọ́lá òun náà ló bí kálùn ló wà ní kòtò àṣíráyà kan tó lá Abubakar ló wà ń bẹ̀ gbogbo tí ń bẹ ń bẹ̀ ló ń júwe pé kìí ṣe òun nínú Sahih Bukhari náà báwọn Lárúbáwá tí máa sọmọ ló kọ nìyẹn wọ́n lè sọmọ nígi wọ́n lè sọmọ lókúta ó ń gbọ́ Ibn Hajar ṣe bá fà kan náà fà súnà ní jẹ́bẹ́ ọmọ òkúta torí pé aládà wọn ni ó lè yí ó kọ bàbá rẹ̀ padà ó kọ ara ẹ̀ ló lè yí ó rí pé Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé wa pé walillahil asmaul husna Ọlọ́run lọ́ba tó ní gbogbo orúkọ tó dá láyé lẹ́ni á ní Ọlọ́run ọba aláàánú ọba dáadáa lẹ́ni nísìn ó gbọ́dọ̀ sọ Yorùbá pa afẹ́ lọ kírun afẹ́ lọ ṣe sọ́lá afẹ́ lọ ṣe sọ́lá ṣe ìlànà ìsìláàmù nìyẹn ìsìláàmù ò wá láti wá pa èdè kankan rẹ̀ ara nǹkan iná ló kó bá wa làwọn Persians lo hadith àti gègé tí wọ́n fi já Lárúbáwá lógun ogun yẹn tí wọ́n jà ìsìláàmù yẹn ogun yẹn ni ò tán dọ̀la yìí pé ìsìláàmù ló jẹ́ kí ìjọba àwọn Persians ló sọ di lílẹ̀ làwọn náà wá reinforce ara wọn pé àwọn ò lo gègé tó ráwọn jẹ́ ìran kan tó kọ́kọ́ dàgbà nínú kíkọ pé a fi gègé báyìí sí wọn jẹ́ wọ́n wá bá yín kọ oríṣiríṣi àti tó dá àti tí ó dá wọ́n lánàbì ló kọ́ gbogbo ìtàn tí ò ní í ṣe pẹ̀lú ànábì Persians ló ti wá ànábì lọ gbàrún wá Persians ló ti wá torí pé wọ́n ti rẹ́ nìkan Daradashte tí wọ́n ti rọ ìtàn fún kó lọ gbàrún wá àwọn Persians ni wọ́n ṣe ń yí orúkọ Suratu Bani Israel tí wọ́n sọ di Suratu Al-Isra láti fi pa irọ́ pànẹ́bì lọ sánmà ó lọ gbàrún wá irú tí Mudiru Markaz ń sọ fún wa nìyẹn pé ká lọ mọ́ jí ìtàn Felix Nola ló kó aláǹtakùn àti ẹyin àdàbàdání tá a lọ jí wá bí ìtàn Daradashte ní ìtàn pé wọ́n lọ gbàrún ní sánmà wọ́n sì ń kírun ọ̀hún dọ̀la àwọn náà fi pànẹ́bì wọn lé gbogbo ń tẹ́nìkan bá ṣe tó bá tóbi àwa náà á fẹ́ sọ pànẹ́bì wá ṣe irú ẹ̀ náà ni òkúta ń sálámà sànẹ́bì igi ń sálámà sànẹ́bì ẹyẹ ń sálámà irọ́ ń gbogbo ẹ̀ ẹyẹ kankan ò sálámà sànẹ́bì ànábì tí ń bá ń gbẹ́sẹ̀ eṣinṣin èkún irọ́ ni ànábì tí ń bá ń rìn kì í gbẹ́sẹ̀ lẹ́yẹ kankan ẹsẹ̀ méjì máa ń rìn pọ̀ ni Ọlọ́run ò dá bẹ́ẹ̀ èèyàn ní ana basharun mithlukum lọ́lọ́run ní kó sọ in tó kàn fi yàtọ̀ ni yuha ilayya Jibrilu wa ń bá sọ̀rọ̀ in tó fi yàtọ̀ sí èèyàn nìyẹn yakulu kama yakulu al-bashar ó ń jẹun báwọn èèyàn ṣe ń jẹ yanamu kama yanamun ó ń sùn báwọn èèyàn ṣe ń sùn ó ń sùn báwọn èèyàn ṣe ń sùn ni ó ń jí báwọn èèyàn ṣe ń jí ó ń rí báwọn èèyàn ṣe ń rí ó ń rìn báwọn èèyàn ṣe ń rìn ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé ó ń gbà wá yìí àwọn tó kú ò gbà á àwa fẹ́ sọ kò ní dàbí èèyàn mọ́ a fẹ́ gbé sípò Ọlọ́run gbogbo oríṣiríṣi irọ́ láwa lọ́mà nẹ́bì lára àwa gbàgbé pé man kadhaba alayya
béèyàn bá parọ́ mọ́ mi aw qala alayya ma lam aqul àbó sọ ntí mi ò sọ kó wá ga tí ó fi jókòó nù ná. àwọn èèyàn wá ń ṣe bíi pé wọn mọ ìlànà Imam Bukhari tí ó mú àdísù ẹyọ kan tí ó mú wá lọ́nà méje. Babul akhidhi bil yadayn àtàyà ló sọ ń bẹ wà sọ́ọ̀fàhà ó dẹ̀ fún ní báàbù. ẹ̀wọ̀n èèyàn ṣe wá ń parọ́ nínú Islam ẹ̀dẹ̀ ń tàn lákàyè àwọn èèyàn lẹ́yìn tẹ́ lẹ́kọ̀ọ́ ẹ ronú pé ẹ lè kú lọ́la ẹ ronú pé ẹ lè sùn kẹ́ má jí ẹ̀dẹ̀ mọ́ ṣe wá sí fáwọn èèyàn. Ina asbahata tílẹ̀ bá má bá yín la tantazirul masa ẹ má retí pé oṣù wa ina amsayt tílẹ̀ bá ṣú bá yín ẹ má retí pé lẹ́ o mọ́ ṣẹ́yìn retí ẹ̀ torí owó tẹ́ ń gbà lórí manhaj. ìyẹn lọ bẹ́ẹ̀ orúkọ tó dáa lànàbì ní ká sọ ọmọ ànábì ò sọ pé pẹ̀lú èdè lárúbáwá àwa la kàn ń lo ìfẹ́ nítorí pé lárúbáwá lànàbì la kàn fi ń sọ bẹ́ẹ̀ bí yóò bá sọ ọmọ lórúkọ lárúbáwá kò ṣẹ̀ṣẹ̀ kankan fún òkè mahfuzatullah fọlọ́hun ṣọ́ Said olóríire bàbá pé lólóríire tí wọ́n pè ní lárúbáwá yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o àmọ́ tán bá pè ní lárúbáwá làwọn èèyàn ò fi mọ̀ láwùjọ tiwa pé ọmọ mùsùlùmí ni làwa fi ń ṣe bẹ́ẹ̀ o torí pé àìmọye Bákàrè ń ṣọ́ọ̀ṣì o àìmọye Ismaila ń ṣọ́ọ̀ṣì o àìmọye Miftah ní ṣọ́ọ̀ṣì o àìmọye Fatima ń ṣọ́ọ̀ṣì o tí ó sì yóò kọ yẹn padà sórúkọ yẹn sọ di mùsùlùmí kò sọ́dà bẹ́ẹ̀ àìmọye George tó sì ń jẹ́ mùsùlùmí àìmọye Bush tó ń jẹ́ mùsùlùmí Yusuf Estin ọmọ Amẹ́ríkà ni bóyá British dẹ̀ ni ó gba Islam kò lè ṣéǹjì ó kọ bàbá ẹ̀ Yusuf yẹn nìkan ló lè jẹ́ torí pé Islam ò fún ẹ láàyè kó o ṣéǹjì ó kọ bàbá rẹ̀. Ànábì ò ṣe rí àwọn tí bàbá tiẹ̀ náà yí padà. Ànábì sọ̀sẹ́làm nípa orúkọ ó ní ahabul asma ilallah orúkọ tọ́lọ́run fẹ́ràn jù lọ́dọ̀ Ọlọ́run náà lórúkọ tí ó mọ̀ ní Abdullah Abdurrahman wa asidaku wa harith wa amam wa akibawa èyí tó burú jù ní orúkọ kéèyàn máa jẹ́ harbun kó máa jẹ́ murra. Lárúbáwá ń sọ ọmọ bẹ́ẹ̀ ó rí pé ẹlòmíì ní ìsìn Adémọ́lá Ọláyínká Ìbídákun èyí tó lè bá orúkọ òṣà lọ lọ́dọ̀ Yorùbá ni pé àwọn náà ń wo bá a ti bí ni tó bá padà yá ẹ padà sọ pé àgbọ́dọ̀ pè yẹn ń Táyé Kẹ́hìndé ọmọ mi wọ́n sọ ní Sàlàkọ́ torí ọ̀nà tó bá wáyé wọ́n sọ ọmọ mi ní kò kú mọ́ torí pé àbíkú ni kò sí padà kú nítorí àti máa fi rántí ìbí ẹni wọ́n sọ ọmọ mi wọ́n á ní ẹni ìtàn torí pé ńgbà tó ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n lè gbàgbé. lẹ́ni nísìn gbogbo tó bá ti jẹ́ nǹkan Yorùbá òòṣà ni ẹbọ ni lọ́dọ̀ àwọn àfáà wájá tẹ̀síwájú. so sísọ ọmọ lórúkọ Lárúbáwá kìí ṣe túláàsì o abẹ́ ìstìbáàbù ni o afẹ́ ni torí àwùjọ tá à ń gbé bó o bá ti ní ó máa bẹ̀rẹ̀ pé what is your Muslim name àti pé àwọn kèfèrí máa ń lorú ẹ̀ ń gbà míì láti ṣíyàn mẹ́nu ẹ̀sìn wọn yàtọ̀ sí yẹn kò sí láì fi ń bẹ̀ o fíkírù nu kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́. tó bá wu àwọn Lárúbáwá bí ìrònú àwọn Yorùbá ṣe rí níbi orúkọ náà rí bí Sàlàfíyà kan léèrè pé kí ni ìtumọ̀ Usman kò ní ìtumọ̀ tó dáa. ó rí wípé àwa tá a gba ẹ̀sìn lọ́dọ̀ àwọn Lárúbáwá là ń sọ Usman jù là ń sọ orúkọ àwọn sàhábà jù là ń sọ orúkọ àwọn ànábì Ọlọ́run jù ó ní ìtumọ̀ tó dáa o kò ní ìtumọ̀ tó dáa jù a máa sá eré àlùbáríkà wọn ìyí wọn ò sì ní kọ́lọ̀ fún ẹ lálùbáríkà wọn tó bá jẹ́ ní àlùbáríkà. wò á síyà kí ni ìtumọ̀ ẹ̀ ìbànújẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ó mọ iye ẹni tó sọmọ bẹ́ẹ̀ wọ́n á ní nítorí pé ó jẹ́ orúkọ ìyàwó Fíráò ó sì jẹ́ ẹni tó tẹ̀ láṣẹ Ọlọ́run ló ṣe wá wọ́n dẹ̀ ní ká sọmọ nígbà yẹn lọ́dọ̀ tí wọ́n bó kọ yẹn ṣe rí nìyẹn ìyín ò ní kí wọ́n sọ bí kéèyàn wá sọmọ nínú déndé Ọlọ́run ò ní wu àlùbáríkà ànábì Ọlọ́run yẹn mọ́ ẹ o nù ẹlẹ́kún àmọ́ torí pé a fẹ́ràn àwọn ànábì yẹn la ṣe ń sọ àwọn ọkọ yẹn kí ni ìtumọ̀ Usman
ìtumọ̀ Usman lọ́dọ̀ àwọn Lárúbáwá ejò ní ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé tí Yorùbá kan bá sọ ọmọ ní ejò ṣé ọ̀pá àwọn Sàláfì yóò lù nígi àwọn Sàláfíà yìí. Usman ismu alamin arabiyyun, orúkọ Lárúbáwá tó jẹ́ pé ismu alam ni. Usman farqul hayya, ìyẹn àwọn ọmọ ejò wẹ́wẹ́ àwọn ejò wẹ́wẹ́ náà ń pè ní Usman. Sọ̀hábà kan dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀, ìfẹ́ sọ̀hábà yẹn làwọn èèyàn ní náà fi ń sọ ọmọ wọn ní Usman. Kò sì nítumọ̀ tó dáa. So akọ là ń pè ní Usman, abo ẹ̀ ni wọ́n ń pè ní Su'ban. Usman ni muzakkar, òun ni masculine. Sa'ban tàbí Su'ban òun ni wọ́n ń pè ní ejò abo. Tí Yorùbá kan bá sọ ọmọ ní ejò tàbí kó sọ lọ́mọ ejò, ẹ dákun àwa àfáà yìí ẹ mọ̀ pé a ti lù ń pọ́npọ́ pé ó ṣe máa jẹ́ ejò, ó ṣe máa jọ́mọ ejò. Wà lálẹ́ nínú àwọn sàhábà Ànábì ń bẹ torí pé orúkọ tí wọ́n sọ nìyẹn, kó hàn sí rí n tó jẹ́ láì fi mẹ́. Ẹ ṣe jàre bàbá dáadáa Usman ọmọlúwàbí. No, àwa ń sọ ìtumọ̀ ní kì í ṣe pé abú Usman rárá, torí wọ́n padà ní ó bú Usman ni. Ẹ̀yin náà ẹ béèrè lọ́dọ̀ wọn pé kí ni ìtumọ̀ Usman. Mo kàn fẹ́ sọ pé ẹ má dalẹ̀ Yorùbá rú. Orúkọ tí ó bá ti ṣe nǹkan ẹnìkan ṣẹ̀yìn lẹ́wàá aṣọ orúkọ ẹ̀dórúkọ kèfèrí, torí dáadáa tí ń ṣe ló wá di pórí yọmí orúkọ kèfèrí ni, òòṣà ní jẹ́ orí. Wallahi ìlara ni. Usman ọmọ ejò ní jẹ́bẹ̀ ìtumọ̀ rẹ̀, masculine ẹ̀ ni Usman, feminine ẹ̀ òun ni Su'ban. Abo ejò, ọmọ abo ejò, akọ tó jẹ́ ọmọ ejò. So létò báyìí pé lọ́dọ̀ wa ní nísìn wọ́n ti ṣe bàbá ọmọ yẹn léṣe pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó dáa. Mo kàn fẹ́ mú àpèjúwe wá ni kẹ́ lè mọ̀ pé ń bi orúkọ Lárúbáwá àti Yorùbá wọ́n jọra wọn. Bákan náà wọ́n á tún máa lò fún Farkhul Hubara. Farkhu al-Hubara, kí là ń pè ní al-Hubara? Ta'irun akbaru min ad-dajjaj, ẹyẹ kan ni tó tóbi ju dàjáàjì lọ, ó tóbi ju adìyẹ. Ẹyẹ tá ń sọ yìí yada'ul bayt, àmọ́ ẹyin tó bá wá rí yóò rí ẹyin yẹn mẹ́lẹ̀, kìí sì mọ́mí, kìí mọ́mí. Lárúbáwá wa máa lò fún àpèjúwe lọ́dọ̀ wọn fún ẹni tó gọ̀. Wọ́n máa lo kẹlmọ́tù ọ̀rọ̀ Usman fẹ́ni tó gọ̀ nínú ọ̀rọ̀ wọn gbà mí. Ṣẹ́gẹ́tì mi sìn, astaghfirullah, ìyẹn kẹlmọ̀ yẹn wọ́n máa ń lò orúkọ ẹyẹ yẹn, wọ́n máa ń lò fẹ́ni tó bá gọ̀ láwùjọ wọn, torí pé tó bá ti yẹ́yin síbì kan kò mọ bí tóun bó ẹyin yẹn mọ́lẹ̀ sí mọ́. Lárúbáwá máa lò lọ́dọ̀ wọn fẹ́ni tó gọ̀, wọ́n mọ̀ ní wal balaha. Ṣẹ́gẹ́tì mi sìn, wọ́n ní fil humuki wal balaha. So irú ẹni ni wọ́n ní níbi àgọ̀ àti balaha rẹ̀, ìyẹn ni wípé nítorí pé a máa gbàgbé ibi tó yẹ́yin sí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ wò nínú Qamusu Ma'anil Asma. Qamusu Ma'anil Asma, ọ̀rọ̀ pé ó kàn ń wí ní ó ń tan rárá ni. Usmanu ejò ní ń jẹ́ bẹ́ẹ̀, àwọn ọmọ ejò wẹ́wẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Su'banu ni òbí rẹ̀. So orúkọ yẹn sì wà. Ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ mú wá lápèjúwe kó lè mọ bí Lárúbá ti ń sọmọ lórúkọ, òun náà ni Khadija. Kí ni ìtumọ̀ Khadija? Ìyàwó Ànábì ni gbogbo àmọ̀ tí ń jẹ́ Khadija, àmọ́ kí ni ìtumọ̀ ọkọ ẹ̀? Ìtumọ̀ Khadija ní kírímáṣọ́. Ẹ dákun bí èèyàn bá mọ Yorùbá ẹ̀ kó dákun kó bá mi sọ. Wọ́n máa ń pè lórúkọ kan lédè Yorùbá, ọmọ tí wọ́n bí tọ́jọ́ rẹ̀ ò pé tí ò tọ́jọ́
ẹ dákun ẹ̀yin tẹ́ bá mọ Yorùbá Krimasho ẹ dákun ẹ lè bá mi táìpù ẹ̀. Ọmọ tí wọ́n bí láì tọ́jọ́ ẹ rí pé irú wọn àwọn àmì àmà pé lọ́mọ núgò kò gbó. Ó rí pé Khadija hiya allati tulad qabla an tukmila hawanaha, ọmọ tí wọ́n bí láì pọ́jọ́ là ń pè kò pọ́jọ́ ní ìtumọ̀ Khadija. Ó rí pé Lárúbáwá a máa lówó mẹ́ni khadojati daba, khadojati daba, ìtumọ̀ ẹ̀ ní wípé wúlìdà qabla itmamil mudda al-matluba, ẹran yẹn bímọ láì pọ́jọ́. Fal ummu tó bá wá jẹ́ ìyá tó bí ọmọ yẹn lọ́rọ̀ Lárúbáwá tusamma Khadijun, wọ́n máa pè ní Khadij wa Mukhdaj, Khadij wa Mukhdaj. Ọmọ tán bá bí yẹn tó bá jọkùnrin wọ́n a máa pè ní Khadij, Khadijun. Obìnrin yẹn wọ́n máa pè ní Khadija wa Khudujun. Ọmọ tí ò póṣù tàbí ọmọ tó ṣù ò pé tàbí ọmọ tí ò pọ́jọ́ kan tó bí, ìtumọ̀ Khadija nìyẹn. Ṣé ká wá torí ẹ̀ ká gógi bo ẹni gbogbo àwọn tí bá ń sọmọ ní Khadija pé ẹ̀ ń sọmọ ní Khadija? Òkè wo Medina lápẹẹrẹ, Medina tù àwọn èèyàn torí ìfẹ́ àlùbáríkà ìlú Medina. Medina sì kọ́ ní orúkọ ẹ̀, Yẹ́síríbà ní jẹ́. Nígbà tá Nábì débẹ̀ ni wọ́n ní àwọn fẹ́ ká Nábì fún lórúkọ, lànábì ní Madinatur Rasul, ìlú òjíṣẹ́ Ọlọ́run. Wọ́n adẹ̀ tún máa ní Madinatul Munawwara, ìlú onímọ̀lẹ̀. Medina yẹn táwọn ní túmọ̀ Medina. Medina àwọn èèyàn dẹ̀ ń torí ìfẹ́ Ànábì àlùbáríkà lu Medina wọ́n ń sọmọ ní ìlú. Tó bá ní Madinatu Ẹ̀pẹ́, ìlú Ẹ̀pẹ́, Madinatu Ìbàdàn, ìlú Ìbàdàn, Madinatu Ìlọrin, ìlú Ìlọrin. Léyìí tó bá jásí pé tá a bá lọ tá a bá bọ̀, ṣé Medina yẹn káwá fọ́gi mọ́ ọgbẹ́ni tí ń jẹ́ Medina pèé ṣe tẹ́ fi ń jẹ́ Medina? Ṣèbáwọn èèyàn ń sọ ọmọ ní Fairuz torí pé ẹnìkan ti lórúkọ ó jẹ́ bẹ́ẹ̀ rí. Kí ni túmọ̀ Fairuz? Òkúta, òkúta, akọ òkúta tó ní àwọ̀ gíríìnì lára ní jẹ́ Fairuz. So àwọn èèyàn ń fi ìfẹ́ orúkọ àfáà wọ́n fi ń sọmọ ní orúkọ ara wọn. Kódà débi pé Idris Aloma, àwọn èèyàn ò jẹ́ Idris mọ́, Aloma ni wọ́n ń jẹ́. Halimatu As-Saadiya, orúkọ agbolé yẹn àwọn èèyàn ò jẹ́ Halima mọ́ torí ìfẹ́ Saadiya yẹn, Saadiya náà ń jẹ́. Orúkọ agbolé ẹnìkan sí ni. So torí ìfẹ́ Islam lára Nábì ló bí. Ṣé ká wá kógi bo gbogbo ẹni tí ń bá ń jẹ́ Khadija àgbẹ̀ ẹni tí ń bá ń jẹ́ Medina? Orúkọ tí mo tún fẹ́ mú wá, Uthaymin. Ẹ dákun kí ni túmọ̀ Uthaymin? Ìwọ fúnra ẹbí rẹ̀ léèrè, bóyá kémi mọ́ tu kẹbí wọ́n léèrè. Wọ́n ń pe àfáà kan ní Saudi Arabia, lára àfáà àwọn Salafiyya ni, wọ́n ń pe ní Ibn Uthaymin. Uthaymin ò ní túmọ̀ tó dà, bó orúkọ ilé wọn ní kò lè yí padà, ó sì ń jẹ́. Ìyẹn láfi mọ̀ yí pé ọ̀ràn wo ni Oríyọmí dá. Mo ń bọ̀ níbi ìtumọ̀ yẹn lọ́dọ̀ Yorùbá o. Uthaymin yẹn mbàmọ́ ni kí n tú tẹ́lómìnira kí ni túmọ̀ rẹ̀ kò yá Mubaraku nǹkan kan ní. Uthaymin kò ní túmọ̀ tó dà tá a bá tú. Kódà bombas kò ní tú yẹn ní àwọn nǹkan yẹn ni mo fẹ́ fi ṣe àpèjúwe káwa náà kájọ gbé yẹ̀wò pé kí ló dé tó jẹ́ pé èdè Lárúbáwá làwa ń takò èdè Yorùbá. Àwọn ìtumọ̀ Lárúbáwá tí ò fáwa náà nítumọ̀ tó dáa. In tí wọ́n ń pè ní Uthaymin náà ni egungun tó kán tí wọ́n rí tò padà. Wọ́n lè pé lámùkún, ẹsẹ̀ tó kán wọ́n wá tó kò balance.
náà ń pè ní Uthaymin. Ìwọ náà lọ wọnú àwọn qawamis, lọ wọnú àwọn dictionaries ní ìlọ́lọ́wà. Àfáà kanú àfáà Sàlàfíyà dẹ̀ ń jẹ́ Ibnu Uthaymin, torí pé ìtumọ̀ ní tí ó balance, ẹsẹ̀ tó kán tí wọ́n tó tí ó padà sópó náà ń pè ní Uthaymin. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Lukumanu ni wọ́n ń pè ní Lukumanul Hakim, kìí ṣe Usman. So kọ́lọ̀n kó síjú àánú wa. Lukumanu kana hakiman wa qala qawlan sadida. So kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa. So Uthaymin nìyẹn. Wá jẹ́ abẹ́rẹ̀ pé kí ni túmọ̀ bombas? Kí ni bas? Àfá àgbà kan náà ní jẹ́ bombas ní Saudi Arabia. Ó rí pé àwọn orúkọ yẹn, ó rí pé jámù orúkọ yẹn a máa wá ní busat, a sì máa wá ní buhus, mọ̀fúnúlù a máa wá ní mọ̀bùzús. So ó rí wípé in tí wọ́n ń pè ní bas lẹ́ni tí máa gbà nǹkan àwọn èèyàn pẹ̀lú túláàsì, tí máa gba àwọn nǹkan, ó máa ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ pẹ̀lú túláàsì kàbí kálọ́nà tí ó dá. Ló fi rí pé àṣà a máa jẹ́ bas, àṣà ṣọ́ pé àṣà máa gbé ọmọ adìyẹ lọ́nà àìtọ́ ni. Ló fi jẹ́ pé tó bá ka ta'limul muta'allim, wọ́n sọ pé bóyá tí ń bá rántí ádàbù yẹn yóò ní wàlá tí bón yafuhu wàlá tọ́irin yẹ tí wàlá bóyá ó ṣà ń sọ yí pé béèyàn bá rántí orin yẹn pé kò sí náfíndà kan tó lóòrùn bí alìmísìkí, bẹ́ẹ̀ náà ni ò sí ẹyẹ kan tó lè fò tí ó yára bí àṣá. Ìyẹn ni pé wà látọ̀ ìrìn yẹ ti rú alákàbáàsì. Náà mo ti rántí, Ọlọ́run ó ṣeun, torí yẹn ní òmùdánlọ́la, Ọlọ́run ló sì ní gbàgbé. Ó ní wà láti ibùn yẹ fún ukami ìfìlì mísíkín wà látọ̀ ìrìn yà ti rú alákàbáàsì. Wà láti kò sí náfíndà kan láyé yàfúhù tó ní òórùn, wọ́n pọ̀ lóòótọ́. Ó ní wàkàm tí bín, ó ṣeun bọ̀ kọ̀nfàmù ẹgánú ni kì í ṣe wàlá. Wàkàm tí bín yàfúhù wàlá kàmísíkín wàkàmù tọ́ ìrìn yàtí rú wàlá kàbázin. Wàkàm tí bín, àìmọye náfíndà yàfúhù ló lóòórùn lóòótọ́, láàkàmísíkì kò sí èyí tó dàbí almiski. Wàkàm tọ́ ìrìn, àìmọye ẹyẹ yàtírù ó lè fò, wàlá kàbázin, àmọ́ kò sí èyí tó dàbí àṣà. Àṣà máa gbé ọmọ adìyẹ pẹ̀lú túláàsì ni. Tán bá pè yẹn ní bas, ìyẹn ni pé gọ̀lábàwú, ẹni tó ń borí nǹkan, ni pé tó bá ní yàbúzú amwal an-nas, ẹni tó máa ń gba owó àwọn èèyàn, ni pé ya'khudhu qa'ran, a máa gbà pẹ̀lú túláàsì. Aw bi khifa'in, tàbí kó gbà bi khafa'in ní kọ̀rọ̀, wa bila haqqin, àbí kó gbà lọ́nà tí ó tọ́. Jámù a máa jẹ́ bawazun, bẹ́ẹ̀zùn, tọ́ ìrùnjáre, ẹyẹ oníyẹ́. Jẹ́ àwa padà sí ìtumọ̀ orí lọ́dọ̀ Yorùbá, kí wọ́n náà wá gbọ́. Orí ọba mi ní ń jẹ́ bẹ́ẹ̀, wá gbọ́ tí wọ́n bá ń kí orí. Ló fi já sí pé wọ́n gbà pé Ọlọ́run ni kádàrá wà. Máa gbọ́, orí ló níṣe, àpèrè
màá tú lóyìnbó fẹ́yìn tẹ́ wà ń lo òyìnbó kó lè yé eyín dáadáa. Orí ló ní ṣe àpèrè. Àtètè gbé ni ju òrìṣà lọ. Àtètè gbé ni. Kí ló lè tètè gbé yan ju òrìṣà? Àtètè gbé ni ju òrìṣà. Wo orí, Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀ṣà, ẹni tọ́lọ́run ṣàlẹ́ṣà náà fi ń pè ní òrìṣà, ẹni tọ́lọ́run ṣàlẹ́ṣà. Orí ló ṣàlẹ́ṣà, Ọlọ́run ló ṣe léyìn pàtàkì, kìí sóhun náà. Máa gbọ́, orí ló ní ṣe. Ìyẹn ni pé orí ló ń ṣe àpèrè. Àtètè gbé ni ju òrìṣà. Orí àtètè níran. Orí lòkun. Orí lidẹ. Kò sí òrìṣà tí ń dá ní gbè lẹ́yìn orí ẹni tó ń dá ní gbè lẹ́yìn orí ẹni. Òòṣà kan tó lè gbèyàn láyé yóò sí lẹ́yìn Ọlọ́run. Orí ní ń ṣe ni. Orí ní ń ṣe ni tá a fi ń dádé owó. Kulillahumma malikal mulki tu'til mulka man tasha. Ẹ má jẹ́ káwọn kèfèrí kan fi Yorùbá sọ gbogbo wá di káfìrí táwa máa sáǹdí èdè wa. Orí ní ń ṣe ni tá a fi ń tẹ̀pá ìlẹ̀kẹ̀ wọjà. Orí ní ń ṣe ni tá a fi ń lo mẹ́sáàjì aṣọ ọba. Orí gbèmí, orí là mí, orí má padà lẹ́yìn mi. Orí wá gbọ́ ìtumọ̀ ẹ̀ lóyìnbó. Orí, the competent creator. The competent creator. Òun náà ni àpèrè. The competent creator. Ìyẹn ni ìtumọ̀ ọ̀rọ̀ tí mo sọ wípé orí ló ní ṣe àpèrè. Ìtumọ̀ ẹni ìwọ náà fúnra ẹ gbọ́, ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó. The competent creator. Àpèrè. He who is faster in heading one than the òrìṣà. He who is faster in aiding one than the òrìṣà. He who instantly remembers his devotee. He who is faster in aiding one than the òrìṣà. He who instantly remembers his devotee. Orí is valuable. Orí is jewelry. Ọlọ́run ní pàtàkì. La'ul fadlu wal mulik. Ọba yẹn ló ní ọlá. Òun ló ní pàtàkì. Òun ló ń fẹ́ ni tóhun. No òrìṣà can favor one without the consent of one's. Orí. Òrìṣà kan tó lè gbé ẹ láyé yóò sí. Láyé ṣe pọ́lọ́run mi bá gbé ọ. It is Orí that hails one for one to be crowned of money. Malikal mulki tu'til mulka man tasha. It is Orí that bless one for one to be using beheaded walking stick even to the market. Ọ̀pá ọlá kó tẹ̀ kí gbogbo ayé rí ẹ, Ọlọ́run ló ń gbéyàn débẹ̀. It is Orí that bless one for one to be using valuable clothes. Ta ló ń fún yàn? Ta ló ń fún yàn láṣọ wọ̀? Ó ní it is Orí that bless one for one to be using valuable clothes. Orí, please support me. Orí, please bless me. Orí, please never turn against me. Ìtumọ̀ kan nínú ìtumọ̀ orí nìyẹn. Àwọn tí wọ́n wá ń sọ ọmọ ní orí yọmí, orí ìtọ́lọ́hun yẹn náà rí fáa sí. Kìí ṣe orí tòrìṣà. Tí Yorùbá bá fẹ́ tú, yóò wá sọ wípé, yóò wá tún sọ pé head òrìṣà is Orí is an òrìṣà that is very powerful and important one. Wọ́n á ní odù Ifá sọ pé Ògúndáméjì teaches us. Wọ́n ló kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kò sí òrìṣà
tí ń dá ní gbè lẹ́yìn orí ẹni. Ọlọ́run ní àwọn làwọn fẹ́ sọ Ọlọ́run dòrìṣà ká lè máa bọ òrìṣà. Ẹ ó bọ́ yẹ sọ Ọlọ́run ní Ọ̀rúnmìlà. Allah ń sọ fún yín wípé tẹ́ bá ń sọ̀rọ̀ Ọ̀rúnmìlà Olódùmarè ààrẹ ní tó sọnù wọ́n ní ó ti rìnrìn ààrẹ lọ. Olódù ẹni tó mọ odù Ifá ẹni tó sọnù ẹni tó ń dáfá là ń pè lólódùmarè. Ọ̀rúnmìlà ní ń jẹ́ Olódùmarè wọ́n wá sọ́dọ̀ orúkọ Ọlọ́run mọ́ wa lọ́wọ́ a ní Olódùmarè wàláálí ààrẹ ní tó sọnù. Odù Olódù oní odù ẹni tó ń kí Ifá odù Ifá ààrẹ in tó sọnù tán fẹ́ wá. Olódù olú odù ẹni tó mọ fáàkì ààrẹ in ta fẹ́ lọ béèrè lọ́dọ̀ ẹ̀ tó sọnù táàmù wọ́n wá ń pe olú Ifá wọ́n ń pè ní Ọlọ́run wọ́n wá ní ká máa pọ̀ Ọlọ́run lódùmarè. Ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà tí ò mọ̀ tí ń ṣe làwọn bá ní Ọlọ́run Olódùmarè o. Yorùbá ń pe Ọlọ́run ní orí náà fi ní orí mi o ẹlẹ́dà mi o sún mi débi ire o torí pé wọ́n ń rí fáàsá dẹ́dà. So bí yẹn ṣe rí nìyẹn o níbi ọ̀rọ̀ Toríyọmí kò sí tó burú nínú ọ̀rọ̀ Oríyọmí pé ẹnìkan ń jẹ́ bẹ́ẹ̀ ká má dalẹ̀ Yorùbá rú èyí táwọn àfáàlẹ̀ Lárúbáwá ń jẹ́ táwọn tí bí yẹn ń jẹ́ náà lódì wọn tán bá lè lò alhamdulillah. Kọ́lọ̀n kó ràn wá lọ kìí ṣó kọ òṣà o àwa la fẹ́ sọ di ó kọ òṣà nítorí dáadáa tẹ́niyẹn ń ṣe tó ń pọ̀n sọ́dọ̀ wa. N bá sì ní kí n dá dúró báyìí kí n wá padà wá sọ dàrúdàpọ̀ àwọn sàlàfíà lọ́jọ́ Sunday. Dàrúdàpọ̀ wọn tán ibi tán dà wá láàmúdé yìí ti tó kọ́yàn dá wa kan fi wálẹ̀. Àwọn professor ní wọ́n lè fowó yan sàká inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn doctor ní wọ́n lè fowó yan sàká àwọn onímọ̀ ní wọ́n lè fowó yan sàká. Ha! Èdè ń dá mùsùlùmí ayé láàmú. Inshallah ẹ jẹ́ á sọ yẹn dọjọ́ Sunday àti yanjú Oríyọmí kó wá kù dàrúdàpọ̀ àwọn sàlàfíyà. Inshallahu ta'ala ẹ jẹ́ á fi sílẹ̀ ńbẹ̀ lákọdíjà bàbá ẹnìkan pè mí ṣàkíyèsí pé lẹ́ṣọ̀ yẹn ti máa ń gùn jù pé àwọn táwọn olówó dátà tó pọ̀ àwọn kì í láǹfààní àti ríwò. Ṣẹ́gẹ́tì mí nísìn ẹ jẹ́ ká fi ilẹ̀ báyìí ká mú torí yẹn ká mú kó mẹ́ kó má lọ gùn jù. Ẹnjìníà alhamdulillah Ọlọ́run kó ṣàlékún dáadáa. Ẹnjìníà ti wà lórí program ẹ ti ẹnjìníà sórí Ọlọ́run ti sọ fún wa pé ama ala qulubin aqfaluha Ọlọ́run ni wọ́n ti padlọ́ọ̀kì làákàyè wọn. Má blame wọn ìwọ náà wo ìtara tó wà lára àwọn àfá wọn. Nǹkan ti ṣe wọ́n torí pé ayé ti mọ̀ pé kò sí nǹkan lọ́dọ̀ wọn wọ́n gbọ́dọ̀ máa àtáàkì ẹni tí ń bá ń sọ títọ́ bí kan pè lólódo kan fún lórúkọ tí ò dá kan sọ lórúkọ tí ò dùn. Ìyíhun ò sì ní kẹ́ lọ́run sọ ẹni yẹn ló kọ burúkú Ọlọ́run ló ní. Wọ́n pè wá lólódo nísìnyí gbogbo ń tà ń sọ yẹn náà làfà àtọ́líà gbogbo ń tí àfà àtọ́líà ń ṣàlàyé yẹn gbogbo ẹ̀ ni mo ti mú wá by page and by volumes. So ẹ fi irú wọn yẹn lẹ̀. So èèyàn lè jọ́ta wa lónìí kó dọ̀rẹ́ wa lọ́la èèyàn lè bú wa lónìí kó kí wa lọ́la ẹnìkan ló ṣà ń tẹrẹ́ dẹ̀ẹ̀dì. So ìtọ́lọ́run fi róhun nu píkọ́rọ̀ iṣẹ́ àmọ́ lè délẹ̀ kó mọ́ lè rinlẹ̀. Afẹ́ ọlọ́ṣẹ́ sọ̀lá ẹ̀bá ní a máa sọ èdè Yorùbá mọ́ ẹni afẹ́ ní a lọ ṣe bóòlù pàfẹ́ lọ́tọ̀ àgbẹ̀ Allah ọba Allah òun gbọ́ orí kan tó sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí bàbá rẹ̀ lórúkọ súnnà
wọ́n wá máa yí àwọn oníṣẹ́ wọn máa yọ wọn kó pé àwọn eléyìí ṣe ara wọn bẹ́ẹ̀ kẹ̀ sàlàfíà kẹyìn náà lẹ́jọ́ ń ṣe ó máa gbọ́ ọlọ́hun gbọ́ kí ọlọ́ ni kí ló fi ayọ̀ sọ́lọ́ ẹ tún fẹ́ sọ́lọ́ ní Allahu ẹ tún sọ́dọ̀ Allahu kí ló dé so Ọlọ́run kó síjú àánú wa má jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kankan wa so ẹ dákun torí Ọlọ́run ká fàyè lẹ̀ ká lè pè wọlé laqad ja'akum li ilafi fún bàbá Mudirul Markaz Ọlọ́run bá fún ẹlẹ́mìí àtàláfíà laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خيش داري نوها عبد السلام قد والله ينوق لوري رجل كامل أبو والله يردني وانبا الله نقوش جوا نوها نعم أواتا بافق بولي number to call òun náà ni 08150 at 305 yìí ní àdákùn bá mi pin ẹ̀ 0813050 9834 0813050 9834 091 that is Glo tàkọ́kọ́ yẹn MTN yẹn ẹlẹ́kejì Glo 091 5195 3212 09151953212 inshallah ta'ala tó bá di ọjọ́ Sunday ní dédé àsìkò kan náà dàrúdà pa àwọn sàlàfíà a mẹ́nubà ẹjá dúró lórí ọ̀rọ̀ Toríyọmí ẹ má jà dàlú yìí aláfíà lú yìí là ń dà láàmú Islam ò fẹ́ mú àwọn èèyàn ṣe mọ́ wallahi bí àṣà yìí wallahi yẹn náà wọ́n ní a máa ṣe tafkhimu aljalala ni o ismu aljalala ni o tarkiku náà sí àmọ́ kí wá di pé Allah so àwa tá a bá fẹ́ pè wọlé bóyá alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún wa ní Ramadan ṣe Ọlọ́run sì ní káríwá àti ṣe ń bẹ́ èyí tán rán lọ́wọ́ ní ìsìn obìnrin lè gbàwẹ̀ tí ń bá ń ṣe nǹkan oṣù kò lè gbà wọ́n rí ẹ̀rí kan báyìí pàtó kan rí mú wá wọ́n kàn ẹ̀mí oní kò sẹ́rí fún èmi ò ní àfá aláìmọ̀ kankan ìwọ́dẹ̀ prúfù knowledge àní à ń bi yín léèrè sẹ́ ọkùnrin àtobìnrin tán bára wọn sùn ṣé wọ́n lè gba àwẹ̀ láìwẹ̀ ìbéèrè yín ni náà ẹ kí wá ṣẹ́ni tó wá ní nǹkan oṣù yẹn òun ò lè gba àwẹ̀ ẹ ti sick tó bá yẹ pé dáhùn yín nìyẹn o wallahi ẹ ti sick tẹ́ ẹ bá gbà pé ọkùnrin àtobìnrin tán ní ṣáàní tí wọ́n sì lè kírun pẹ̀lú tí ń bẹ lára wọn yẹn àmọ́ wọ́n lè gbàgbà kan bá wẹ̀ ẹ ti sick mo ti ẹ̀rí kan náà àbúrò àtọ́ní yẹn sọ pé torí obìnrin bá ń ṣe nǹkan oṣù inú máa lọ ibi tí knowledge ẹ dé nìyẹn àwọn obìnrin kan tán bá ń ṣe nǹkan oṣù àwọn èyí tí ẹ rí ẹ̀jẹ̀ rárá ẹ̀jẹ̀ ò ní jáde lára wọn rárá èèkánná wọn ni ó pọ́n lọ́wọ́ àti lẹ́sẹ̀ ẹlòmí yóò kàn wú lọ́wọ́ yóò wú lẹ́sẹ̀ ni yóò dẹ̀ máa menstruate ẹ̀jẹ̀ ò jáde lára ẹ̀ rí ok ìyẹn kò ní problem inú òórùn àmọ́ lórí èékánná ẹ̀ báyìí lẹ́ẹ̀mẹ́ fi mọ̀ wípé ó menstruate ẹ̀jẹ̀ ò sì ní jáde lójú ara ẹ̀ yóò menstruate throughout èékánná yóò menstruate through èékánná ẹsẹ̀ èmi ẹsẹ̀ ló kàn án fún wa pé àsìkò tó ń ṣe nǹkan oṣù nìyẹn ẹ̀jẹ̀ ò ní yọ lára ẹ̀ tẹ́kẹ́ bọ́lọ̀ ti dóhun so alẹ́ àní ìtàbà mọ̀ ẹ mọ́ fi lára ṣe kúkú dákẹ́ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mo mẹ́rí wá ẹ̀ lẹ́rí ẹni tó rí ẹ pé ní ó dákẹ́ ní ó mọ̀ wò àní Kùránì ló sọ̀rọ̀ Kùránì ló sọ̀rọ̀ àwọn tó bá wá rí pé ìta túnyẹ̀ ò kọ̀rẹ́ẹ̀tì kan dákun wọ́n lè pè wọlé kan bá wa parí ẹ̀ kó bá wa ṣe dáadáa fún wa o kọ́lọ̀n kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa o àwa tá a bá fẹ́ pè sórí program
bismillah bàbá wa Adégbìtẹ́ ń lo Òṣogbo ọlọ́run bá mi ṣíjú àánú wọn bá wá ṣe dáadáa fún wọn bàbá wa Almaruf Bọ́lágadé ọ̀rọ̀ yìí ò ní dàrú Abdulhakeem Moradeyọ Ibrahim Bádéjọ ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí Alhaji Bakari ọlọ́mọ fi yín lẹ̀ nígbà kankan kọlọ́mbà àgbàdua yín ajá rẹ̀ mílẹ̀kùn Basira ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ajá Basira Miftahudeen Awesu ọlọ́run bá mi dá yín lóhùn kó sì máa dá yín dára yín lọ́la la ilaha illallah ajá Salamat Adégúnwà ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ajá Rahmat àbí Kẹ́rímì ọlọ́run ò ní fi yín lẹ̀ bákan náà Saidu Kakawa Jamali Abubakar ọlọ́run bá mi dá yín lóhùn Abdulrasaq Abdulsalam ọlọ́run ò ní fi yín lẹ̀ bákan náà ni ẹja lónìí bú Dimunas ọlọ́run ò ní fi yín lẹ̀ o bá mi ṣe dáadáa fún yín o kó ṣe ìrànlọ́wọ́ fún yín o mọ́ fi yín lẹ̀ mọ́ fọwọ́ náà lẹ̀ o kárí gbogbo àwọn ọmọ ìyá wa àfáwà Taofik Kọ́lápọ̀ Ìṣọ̀lá ọlọ́run ò ní fi yín lẹ̀ kárí gbogbo oníkálukú wa àwa tá a bá fẹ́ pè wọlé à ń retí pé o ojú òpó yẹn wà ní ṣíṣí o tí ó fi wá ní àwọn fàyélẹ̀ àwọn ò bá pè wọlé wọn tún sọ nọ́mbà tí wọ́n pè sí bóyá kí n tún sọ lẹ́ẹ̀kan sí 08130509834 09151953212 tó bá wá dẹ̀ láǹsì lẹ́mọ̀rí wọn èsì ọ̀rọ̀ yìí náà ni a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìntàǹfòdó tí wá ṣe rèé a sì mẹ́rin wá a sì sọ Ọlọ́run ní wákìtí láàfọ́ àlìsínẹ́tì kún náà. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ bá wa yí kí ní ẹ̀rọ salamu alaikum. Naam bismillah ta ló ń sọ̀rọ̀ láti bọ̀. No n tẹ́ ń gbọ́ yẹn ló ṣe ń gbọ́ èyílẹ̀ pátápátá torí mò ń gbọ́. Naam bismillah. Salamu alaikum ó ti kọ́ọ̀t. So ta bá fẹ́ pè wọlé ẹ dákun torí Ọlọ́run. In ta fi ń gbọ́ wa yẹn ẹ jẹ́ ká máa yílẹ̀ pátápátá. Kọ́lọ́run má dà wá láàmú kó ṣe dáadáa fún ní kálukú wa kó sì ràn wá lọ́wọ́. Naam jẹ́ fi ẹ máa ṣàdúrà fún wa tá wà ní orí ètò. Naam. Salamu alaikum. Kíní yẹn ló kọ́ọ̀tì kíní yẹn lẹ́ẹ̀kan ẹ sì tún yílẹ̀ ẹ lè gbọ́ méjèèjì papọ̀. Naam bismillah salamu alaikum. Naam naam salamu alaikum. Naam ta ló ń pè láti bọ́sà. Láti Mùsùlùmí Abdulhakeem àti olùkọ́. Naam kò ní bàjẹ́ bàbá mi. Bismillah ẹ máa sọ̀rọ̀ yín lórí program lẹ́kọ̀ọ́ sí. Naam orí program lẹ́kọ̀ọ́ sí. So ẹ má bínú mo lóòtú tó dé online meeting. So ọ̀rọ̀ tí mo wá bá lẹ́nu náà ni pé ọ̀rọ̀ pandemic tension ìpè nítorí nígbà tí nínú Ramadan tí mo ti ń sọ ọ̀rọ̀ yẹn pé oníṣìí wọn wà ẹ̀rọ bá mi ń sọ níbọ̀. Naam. Nígbà mo padà rí lórí lẹ́nu kan post àwọn orúkọ tó ti sọ pé. Mùdírù ò dárúkọ ẹnì kankan. Wọ́n á dárúkọ ẹnì kankan. Àwọn tọ̀rọ̀ wà bẹ́ẹ̀ àwọn kìíní kan wà bẹ́ẹ̀. So mo máa fẹ́ bẹ́ẹ̀ pé ṣé wọ́n ti post list yẹn síta ni ẹnì yẹn ti ń sọ bẹ́ẹ̀. Ó máa rí lọ́dọ̀ ó lè rí lọ́dọ̀ bàbá afẹ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Ó lè jọ́dọ̀ bàbá afẹ́ ló ti máa rí kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa. Torí kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ọ̀dọ̀ ẹni yẹn náà làwọn èèyàn ti rí pé àwọn lágbájá wà ń bẹ̀ àmẹ̀dú wà ń bẹ̀. So kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa jazakumullahu khair. Bí yẹn ṣe jẹ́ nù. So afáwa Adémọ́lá Murtala ọlọ́mọba mi ṣe yú àánú wò yín. So Àjànàkú Abdulfatah ọlọ́mọba mi ṣe dáadáa fún yín. Engineer bá wa pin ní nọ́mbà àti pin nọ́mbà yẹn láì mọye ìgbà. Engineer bá wa pin ẹ̀ 08130509834 or 09151953212. Àyìnà wà ń bẹ àwọn tó lè pin ní nọ́mbà yẹn pọ̀. Ṣé bá wa pin ẹ̀ sọkọlọ́n kó ṣe dáadáa fún wa. So kó sì ràn wá lọ́wọ́. Àfáwà Adémọ́lá Abdulhafiz Àkàgbé ọlọ́mọdé yìí láwọn. Naam. Salamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Láti Lagos Island. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Àfáwà ọlọ́run wà.
Naam, bismillah, bismillah. Fẹ́ dé orí ètò Naam. ìbílẹ̀ náà. Naam. Ọba nǹkan tá a bá náà. Ọba àfa àgbáríkà Àmín. ìṣòro àti problem tó wà lẹ̀ kò lè kú. Ìdílé òbí lè kú nígbé jáde lórúkọ ṣàlàfíà. Naam. Ẹ̀rí bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ní problem. Naam. Láti ọjọ́ náà ti gbé nílẹ̀. Àwọn náà ni wọ́n rí yín ní lọ́n rí yín bí ọ̀tá wọn. Sọ̀rọ̀ àwọn náà jẹ́ pé láti dọ́ta fáwọn kan. Sọ̀rọ̀ àwọn yẹn ń sì ní àwọn tí àwọn yẹn ní pé àwọn làwọn lè máa sọ̀rọ̀. Ìyàn kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Nígbà tó bẹ̀ ní mọ́ náà ní ó pera ẹ̀. Tọ́ba tí wàá sọ̀rọ̀ ẹni tó bá ní sọ̀rọ̀ lórúkọ Mọ́nájì fún wọn náà òun lọ ta wọn. Ọlọ́run tó máa fẹ́ já ọ̀rọ̀ yín ní ẹ̀rí máa jẹ́ mi nìṣó ti àtúrí tọ́líà. Alhamdulillah. Ó jẹ́ wọ́n pé àwọn kìíní wà lùkù àwọn yà ìta. Bẹ́ẹ̀ni ìjọ ajẹ́jẹ́ mọ́. Àfa àtọ́lé á ti wà tipẹ́. Tọ́líà lè fi lé ìgbọ́dọ̀ fẹ́ fi jẹ́rọ̀ ní ìjọ náà sí. Naam. Ọmọ burúkú tó lóhùn ọmọ tó ìjà yẹ̀kínì tó gbẹ̀rẹ̀ láti yẹ̀kínì sí. Kò rí tọ́líà bá jà lórí bọ́nú àjì wọn. Naam. Oníjà wọn jẹ̀jẹ̀ fojú wọn sí. Gbogbo iṣẹ́ àti tébù ní ọ̀pù Bẹ́ẹ̀ni. jáde ìsìnkì. Ẹ jáde ti ṣíà. Naam. Ẹ jẹ́ káwọn bàbá wa rí mú mi. Àwọn bàbá wa ò pera wọn ṣíà. Alhamdulillah. Àti rí ṣíà ti jáde tó ń sílẹ̀ yóò bá gbé. Àwọn èrò ẹgbẹ́ ti àwọn ẹjọ́ máa lọ rán. Ó jẹ́ wọn ní gbàdá àwọn bàbá wa. Nínú bàbá tó jẹ́ nígbà tiẹ̀ láyé tọ́lọ́wọ̀ tẹ̀lé fún wọn sí. Táwọn àti òfin nígbà tí wọn mọ́ láyé. Òun ni Mọ́ríkà jùlọ dojú bọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Onígbà báyìí lọ́wọ́ kókó kú ilẹ̀ Yorùbá lórí tó. Wọ́n ká ti fẹ́ yín náà fún wọn ní ìgbẹ́ tó tó wọn ní. Bẹ́ẹ̀ni. Mọ́níàjù ká bá tẹni tí ò bá sí lórí mọ́níàjù wa jẹ́. Tó bá ti sí lẹ́yìn yẹn bẹ̀ ẹ wo gbogbo wútúbà ọdún ẹ wo gbogbo wútúbà tá a gbọ́ lọ́dọ̀ àwọn àbá wọn. Dọ̀dọ̀ dọ́kítọ̀ fóun tó ti ṣe agbègbè èdè Yorùbá ni. Yorùbá tẹ̀lé lọ́hùn dá yín. Gbogbo ìgbà wọ́n bá máa sọ̀rọ̀ báyìí. Ogun lórí ilẹ̀ Yorùbá ni. Ogun nípa ọ̀rọ̀ Yorùbá ní Ọlọ́run bá wa tún gbogbo ẹ̀ ṣe. Ọlọ́run bá wa tún ṣe. Ń jẹ mọ́là gbogbo ìgbà Yorùbá ti wọ àwọn oníríire sọ́ńpa àrọ̀ Yorùbá. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Ọ̀nìrì inú wọn dàrú wọn rí nǹkan kan sọ lórí ẹ̀. Lọ́ba máa sọ̀rọ̀ àgéèsì gbogbo èdè láyé àwọn sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ tó pọ̀ Yorùbá lérí àfikọ́ ní gbogbo aburú èdè Yorùbá làwọn máa sọ lọ́dọ̀ tí wọn. Àbá wa kejì oníwútúbà sọnù lọ́dọọdún náà pẹ̀lú ọmọ abẹ́ wọn lọ́jọ́ ń jẹ́ra lù kiri àwọn náà rí nǹkan kan wá sọ wútúbọ̀ dúkú wa ọ̀rọ̀ tó ti kú tó ti rí pé lọ́la àwọn ti gbá rìsáàjì abẹ́kọ́ lọ kó rìsáàjì tó kù wá lọ́la àwọn kú bọ̀. Jazakumullahu khair. Ẹ jẹ́ ká fáwọn ẹlòmíràn láyé Ọlọ́run á kó wa. Ẹ ṣe gan bàbá mi. Jazakumullahu khair. Naam. Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Fọwọ́ Abdulaziz Abdulwahab Alaba ọlọ́mọba wa ṣíjú àánú wò ní. Salamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Ahlan wa sahlan. Ẹ̀rọ sà. Alọ́mọba wa sọ̀rọ̀ Salati Boza. Dada Ṣáfì Mùsàdà. Naam. Naam. Nǹkan tí mo fẹ́ sọ nípa àwọn ọ̀pẹ̀lú àwọn ní Sàlàfíà ní Kílórúkọ. Naam. Torí mo àkíyèsí ni pé ìgbà tí àwa kéré wọ́n fún àwọn kan ní pẹ̀lúkì. Bẹ́ẹ̀ni. Ìgbà tó yá àwọn kan tó dé wọ́n fún àwọn kan ní TMC. Ìgbà tó yá àwọn kan tó dé wọ́n tó wá kan àwọn Sàláfì. Tó o tó wá jẹ́ kíní fáwọn èèyàn gan tó yẹ pé àwọn èèyàn gan fún àwọn irú àwọn TMC nìsín àwọn kọ̀ndẹ̀mù pẹ̀lúkì. Àwọn Sàláfì ń kọ̀ndẹ̀mù. No, me, TMC okay, wọ́n condemn Tabligh o. But àwọn Sàláfì condemn Tabligh. Àwọn máa ń condemn, kódà wọ́n condemn TMC. Àwọn kan tó wà ládùúgbò wa tó yẹ pé wọn ò lè kírun ní mọ́ṣáláṣí gbogbo ìyàtọ̀ sí mọ́ṣáláṣí tí wọn. Dáadáa. Nínú gbogbo ilé yìí, ó wá ń jẹ́ kinní fáwọn èèyàn pé ẹ̀sìn Islam náà ní gbogbo ilé. Èmi wà lọ́yìn pé ẹgbẹ́ fún ẹ bá ṣe ẹ bá tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn kan báyìí. Gbogbo ẹ náà láti sọ̀rọ̀ lé lórí sẹ́yìn.
Torí èmi jẹ́ ẹjọ́ ìprogram. àti gbogbo yẹn láti sọ tọ́ máa kọ́ wọ mọ́ṣáláṣí ìmáàmù ọmọ fati àké ni. A ní ìdìs ọ̀dà ẹ̀yin dẹ̀ ṣe. Wọ́n á ní kò dáa kan máa gbowó lọ́wọ́ ẹ̀yin dẹ̀ máa ṣe. Iṣẹ́ owó làwọn sì ń ṣe o gbogbo tó dá wàhálà lẹ́yìn. Because ẹ̀yin ọ̀hún sponsor ní láti Saudi ẹ̀yin tó kékeré àwọn bàbá tó ti ta tó tẹ́sìn ẹ̀ ń kọ́ dẹ̀ mọ́ àwọn bàbá yẹn. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run á tún gbogbo wa ṣe lágbára Ọlọ́run. Jazakumullahu khairan ṣe gbèsè. Mo fẹ́ràn program yìí. Alhamdulillah jazakumullahu khairan. Ọlọ́run bá mi fẹ́ràn yín náà. Salamu alaikum. Náà àwa mùsùlùmí èkúkú jà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí là ń jà sí wákàtí 5 lájọ kí ìrun kan náà lájọ pè kùránì kan náà lájọ kà ibì kan náà lákọjú sí rọmọdọ́nù kan náà lágbà. Salamu alaikum. Ahlan wa sahlan. Jẹ́mi Kamil àbí? Ọlọ́run ní tí ó bàjẹ́. Because I'm a public servant. Naam. Ìbẹ̀ ní nǹkan púpọ̀ ní ọdún tó mo fi ọlá nígbà tó tọrọ fún yín. Naam. Ọlọ́run á dá yín lágbàlagbà. Àmín. Àmín. Ẹ̀mí yá dùn. Àmín. Àlùbáríkà náà Muhammad. Sallallahu alayhi wa Ọlọ́run wá ní sallam. dá yín lórí. Àmín. Akọ́ta ọ̀dẹ̀ ní ká yín láì. Àmín. Gbogbo ìgbà tẹ́ bá wá lò láyé ní ìbànújẹ́ lo àgbàlagbà yín. Àmín. Pẹ̀lú òkú ọlọ́run ọba insha Allah. Àmín. Gbogbo nǹkan tó ti di olóṣèlú tí mo fẹ́ sọ fún yín nìyẹn. Ọ̀dẹ̀ máa fi ń ṣàdúrà ní gbogbo ìgbà. Àmín. Tí bá ti ń rántí tí mò ń rántí tí mò ń gbọ́ program yìí tí mo ti máa ń ṣàdúrà fún yín bẹ́ẹ̀ kọ́lọ́ má dà láká yín Àmín. kọ́lọ́ má dà láká yín Àmín. kọ́lọ́ má dà àwọn aláàbí wọn ní sáǹsì mẹ́rin àjàgà owó ni mẹ́rin àjì wọn ó jẹ́ ìsìn owó ọ̀tán. Manajuhum almalu. Tó ṣe jẹ́ nìyẹn ọlọ́run àwọ̀ lárídà fún ẹ ní àtúbọ̀tán tó Àmín dá bàbá. insha Allah. Àmín. Assalamu alaikum. Wa alaikum salam. Ọlọ́run bá mi ṣe dáadáa fáwọn náà. Gbogbo ohun tí wọ́n tọrọ fún mi èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ ní kọ́lọ̀ bá mi ṣe fún wọn padà. La ilaha illallah. Àfáwà naam àfáwà Ògúnlákin Jẹ́mi Kamil ọlọ́mọdé kọ́rọ̀ yín dàrú. Àfáwà Mahmud Zakariya ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Bákan náà ni àfáwà Ṣíkán àbí Mutiatu ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Bákan náà Olú ọmọ olówó yọ ọlọ́run ò ní jẹ́ ó dàrú. Ara àwọn tí wọ́n jáwọn èèyàn wá nílẹ̀ yìí nìyẹn tí wọ́n bàbàrà ń tà ń ṣe kódà ńgbà tá a tètè rí epo lálẹ́ yìí àfáà lọ́rọ̀ kádàrá kó ra epo wá kọ́lọ̀ bá mi ṣíjú àánú wọn kó má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Ali Ismail Babatunde ọ̀rọ̀ yìí ò ní dàrú láéláé. Ọláàrẹ Abu Aliya ọlọ́mọba mi ṣe dáadáa fẹ́yìn náà. Bákan náà Ahmed Olúborí ọ̀rọ̀ yìí ò ní dàrú. Tèmi Qasim ọ̀rọ̀ yìí ò ní dàrú láéláé. La ilaha illallah. Imam Abdul Fattah Zakariya ọlọ́mọba àgbà àdúrà yín ọdún eré ìta ṣe ìmọ̀ṣẹ́lẹ̀ ọkàn fún wa. Alhaji Kandayasu ọlọ́mọba àgbọ̀rọ̀ yín ṣẹ́sọ̀. Ọláwálé Adéyíwọlá Ayọ̀mídé ọlọ́run dákun jẹ́ káyọ̀ gbogbo ọdẹ ọlọ́run ṣàánú fún wa. Ajì Ìsá Suleiman ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Ọláwálé Adéyíwọlá ọlọ́run bá mi ṣe dáadáa fún yín náà. Bákan náà Tèmi ọlọ́run jẹ́ kọ́rọ̀ yín dàrú. Ali Ismail Babatunde ọlọ́run jẹ́ kọ́rọ̀ yín dàrú. La ilaha illallah. Kárí gbogbo wa pátápátá látòkè délẹ̀ yín tá ń fẹ́ ọba mi mọ̀ Kèlání Lẹ́tífà tá ń wá ọmọ tá ń wá ọlọ́run jẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú. Ọ̀túnba Bankit ọlọ́ba mi ṣe dáadáa fún yín. La ilaha illallah. Ali Ismail ọlọ́mọjọ́ bàjẹ́. Bákan náà Saheed Ọládàúd ọlọ́ba mi ṣe dáadáa fún yín. Bákan náà Masad Abiola ọ̀rọ̀ yín ò ní dàrú. La ilaha illallah. Jami Aminu Magaji ọlọ́ba wa ṣe dáadáa fún yín. Adémọ́lá Jayọ́lá ọlọ́run dákun jẹ́ kẹ́ ẹ rí ayéọlá jẹ jẹ́ káwa náà rí jẹ ọlọ́run dákun báwa jó rí bẹ́ẹ̀. La ilaha illallah. Ọlọ́run bá wa ṣàánú fún wa. Suleiman Bapon ọlọ́run bá mi ṣe dáadáa fún yín wọ́n fi yín lẹ̀ o. La ilaha illallah. Bákan náà àfáwà Adéròhunmú Abdulrasheed Oyèdélé Àtàndá ọlọ́run má fi yín sílẹ̀. Bákan náà Ṣáfì Mo ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Abíọ́dún Abe ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú láéláé. Àfáwà Noah Abdulsalam Ọlá Mákàjúọlá ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. La ilaha illallah. Ọlọ́run bá wa jó rí bẹ́ẹ̀ kó bá wa jó ṣe bẹ́ẹ̀. Ọdún eléyìí tá a ṣe yìí má ṣe láṣẹ máa fẹ́ nìkankan wa. La ilaha illallah. Gbogbo àwọn tá a wá rúkọ wọn dá Ajílà Báyíká the Christ
Àlàbá Adégúnwà ọkùnrin Ọlọ́run dákun má jẹ́ kí bá dàrú fún tọ́lá agbára Ọlọ́run. Àfáwà Kamal Bilal Jamal Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà má padà lẹ́yìn yín o má fi yín ilẹ̀ o. Àfáwà Ṣáfàyí Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Bẹ́ẹ̀ náà ni kí là ń ṣe Abíọ́dún Salihuddin Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà. Ọlọ́run mọ̀ ń tẹ́ ń fẹ́ ó mọ̀ ń tẹ́ ń béèrè Ọlọ́run bá wa ṣe fún yín. La ilaha illallah Muhammad Rasulullah. Kódà àfáwà Qasim Adémọ́lá Ọlọ́run bá wa gbàdúrà àti yín náà. Àfáwà Murtada Shitu Ọlọ́run má dọ̀rọ̀ yín rú. Àfáwà Sarumi Mukhtar Ọlọ́run bá wa ṣe yín lẹ́ṣà kó ṣàwà náà lẹ́ṣà lórí agbára Ọlọ́run àti jẹ́ kan ṣe Ọlọ́run. Idris Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín tó jayé ọlọ́mọ fi yín lẹ̀ mẹ́fẹ̀ẹ́ nìkan wá lẹ̀ o. Gbogbo àwọn tá ń ṣàdúrà fún Ọlọ́run bá wa gbàdúrà oníkálukú wọn wọ́n fi wọ́n lẹ̀ má padà lẹ́yìn wọn. Ajá Yétúndé Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn. Kárí oníkálukú wa àtàwọn ọmọ tá a ti bí wọ́n fi wọ́n pa wá lẹ́kùn wọ́n fi wọ́n bà wá nú jẹ́. Ramadan ọdún ìwọ bá tó fún wa ṣe ìgbésí ayé wa Ọlọ́run jẹ́ ó máa dáa. Gbogbo ń tá ń ṣe ní Ramadan tọ́lọ́run bá fi ń yọ́nú sí wa Ọlọ́run má gbà lọ́wọ́ wa. Léyìí tá ń ṣe tó mówó dání tó mú ẹ̀sìn dání tó mú wàhálà dání gbogbo ẹ̀ náà ní kọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn ká lè máa kọ̀ntínú ẹ̀ kó má jásí pé ládà ẹ̀ inú Ramadan nìkan náà ní òmò kọ́lọ́run bá wa ṣe bẹ́ẹ̀ lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kọ̀ṣọ́ Ọlọ́run. Bí akíyá awolẹ̀ àwọlé àwọn tó ń wá ọmọ Ọlọ́run bá wa dá wọn ló kó fún Ọlọ́run àlùbáríkà. Àwọn tó wà nílé ìwòsàn àtàwọn tí ò sí nílé ìwòsàn wọ́n súnmọ́ wa wọ́n jìnnà sí wa Ọlọ́run bá wa fún wọn lálàáfíà. Bákan náà làwọn tí Ọlọ́run ní kí wọ́n wà nínú oyún Ọlọ́run bá wa sọ wọn láyọ̀ àtàlàáfíà. Gbogbo àti ó bá jẹ́ Ọlọ́run jẹ́ ó rọrùn fún wọn wọ́n fi ní wọn lára. Bàbá wa àwọn bàbá tó bí wa tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn. Adam Muhammad El-Fulani Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o má jẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú o. La ilaha illallah. Àwọn tí wọ́n bí wa Abba Qasim Alábẹ́ ọ̀ṣàdúrà fẹ́yìn náà. Àfáwà Olúọmọ Sulesh ọ̀rọ̀ yín ò ní dàrú. Gbogbo àwọn tí wọ́n bí wa tí wọ́n ti lọ Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ àlékún gẹ̀ Ọlọ́run bá wa yọ́nú sí wọn. Aljanna ìkẹ́ ní kó bá wa fi ṣe sára fún wọn. Ìyá wa dáadáa ìyá àlùbáríkà ìyá wa Riscot Oyewumi Ọlọ́run wọlá ìfẹ́ tẹ́ ní sí bàbá Lágége Ọlọ́run ò ní padà lẹ́yìn yín kò sì ní padà lẹ́yìn yín kò ní padà lẹ́yìn yín. La ilaha illallah. Orí ìfẹ́ náà pọ̀ ìfẹ́ yẹn náà lè gbé sára gbogbo wa náà àpadà sí ibú àpadà sí ìgbà kò ní wọlé tọ̀ yín. Àyìndé Gold bá mi ṣàánú yín. Sani Mansour Ọlọ́run padà lẹ́yìn tiwọ́ náà. La ilaha illallah. Kárí gbogbo wa bẹ́ẹ̀ Ọlọ́run gbàdúrà oníkálukú wa. Ọlọ́run wọlá pé bàbá yìí bàbá tó ń fi ìfẹ́ pa wá ni. Wallahi bàbá yẹn dáa púpọ̀ mo fọ́ Ọlọ́run tó láyé àtọ̀run búra. Bí yẹn bá súnmọ́ Mudirul Markaz ó sì ní bá a ṣe wà yìí mo fọ́ Ọlọ́run tó láyé àtọ̀run búra. Bàbá ò bá wa sọ̀rọ̀ àfa kan rí nínú àfa kan bá wa bá ń sọ̀rọ̀ kó wá jọ́rọ̀ àfa kan wallahi kò ṣẹlẹ̀ rí. Ṣé ajẹ́pọ̀ àwọn àfa kan lọ́lọ́ ní ká mọ̀ bá a ti mọ̀ wọ́n yìí wọ́n á ti fẹ́nu bà gbogbo àfa yìí jẹ́ wallahi. Ó bàbá ò bá wa sọ̀rọ̀ àfa kan rí láyé kó wá jásí pé àfa yẹn ó ṣe bàjẹ́ ó ṣe báyìí wallahi kò ṣẹlẹ̀ rí. Lákàtà tèmi o bó bá sì ń dọ́dọ̀ bàbá in tó bá ní ṣe pẹ̀lú in tó bá wá bẹ̀ lẹ́jọ́ sọ tẹ́ fi túká. Tá a sì máa wọn àfáà pé bàbá yìí ni wọ́n máa parọ́ wọ́n máa pa lóko jẹ́ wọ́n máa ní kò dáa wọ́n máa ní ṣe gbá gbogbo ìwà burúkú tó wà lára kó wá ni wọ́n wá ń tari sára bàbá yẹn. Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o adúpẹ́ lọ́dọ̀ rẹ o adúpẹ́ lọ́dọ̀ rẹ o. Ẹ wo iye ọdún tí bàbá ní tí wọ́n fi rí àmì wò yẹn. Ẹ wá wo bí làákàyè yẹn tó tún wá lágbára ó tún wá jẹ́ ìdààmú fọ́ta. Wọ́n ní nǹkan fẹ́ sọ wọ́n ní nǹkan fẹ́ wí wọ́n mọ tí wọ́n sọ mọ́. Bàbá náà ọlọ́mọ gbà lọ́wọ́ wa o mo fi bàbá náà pa wá lẹ́kún báyìí. Bàbá wa brother wa Abdulhakeem Adéwùmí ọlọ́mọdọ̀rọ̀ yín rò ọlọ́mọdọ̀rọ̀ yín rò. Ìfẹ́ Ọlọ́run wà lára ti yín náà tẹ́lẹ̀ ló fẹ́ yẹn náà sí wa tẹ́lẹ̀ ló sí bàbá Lágége ọlọ́mọ pa lẹ́yìn. Àwọn the Muslim Ummah for the justice ní diaspora ọlọ́mọ wa dúró tì wọ́n má dúró tì wọ́n má pa lẹ́yìn wọn. Ó tán di ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí wọn. La ilaha illallah. Látòrí chairman kárí gbogbo oníkálukú wọn ẹ rí pé social media ti ń sinmi wallahi ìsinmi ti ń débẹ̀. Àfáwà Mahmood Saka ọlọ́mọ mi ṣe dáadáa fún yín o mọ́fẹ́ nìkankan lẹ́ o mọ́fẹ́ nìkankan lẹ́ o. Gbogbo àwọn tí ò tí ì mọ òtítọ́ ọlọ́mọ wa fòtítọ́ mọ̀ wọ́n. Àfáwà Alimi Hafiz Ọlátayọ̀ ọlọ́dàkùn bá wa fún yín ní ọlá kó fáwa náà
kó sì mọ́ yọkù nù rẹ̀ nìkankan wa gbogbo wa tá a wà lórí ètò yìí àánú Ọlọ́run mọ́ yọkù nù ayé wa ìdẹ̀ra Ọlọ́run mọ́ yọkù nù ayé wa Usman Habiballah Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó ṣe dáadáa fún yín kó ṣe fẹ́mi náà o kó má gbàgbé mi náà o kó sì mọ́ yọ mí lẹ̀ o láìkẹ́ mi kó sì mọ́ yọ ẹnìkankan lẹ̀ nínú wa kó yọ ṣe dáadáa fún wa gbogbo àwọn tí wọ́n padà máa wo ètò yìí àwọn tí wọ́n máa ṣí ẹ̀ lóòótọ́ kò sí bọ́rọ̀ ṣe lè dáa tó kò ní dá létí àwọn kan bálùkùránì ti dáa tó pé tó lálàáfíà tó tí ó sáré ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni ò dá létí àwọn kan tó yá pé Sahih Bukhari ló dáa jù létí ẹ̀ òun làṣírí tù yìí lódọ̀ràn yìí tàbálẹ̀ ń sọ wọn ni wọ́n fẹ́ bá Sahih Bukhari jẹ́ ni alẹ́ ẹjẹ́ ayọ àwọn tí ò dáa kú ò ká mú èyí tó dáa ká kó wọn rán ní ìsìn táwọn èèyàn bá ń gbọ́ àwọn aburú yìí ẹlòmíì ò tiẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ ti ń bẹ́ẹ̀ mọ́ Abdulkabir Babatunde bá mi ṣe dára fún yín Adémọ́lá Jayọ́lá ọ̀rọ̀ yóò ní dàrú o la ilaha illallah afa dáadáa yìí Abdulaziz Abdulkarim alwali Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí a máa fi eléyìí ṣe lọ lọ́la agbára Ọlọ́run mọ́ṣe láṣẹ mọ́ gbogbo tó ní kálukú ń fẹ́ àwọn kan ń fẹ́ wé ìgbèlú Ọlọ́run dákun bá wa tètè fún wọn àwọn tí wọ́n ti ní ọlọ́mọ gbà lọ́wọ́ wọn in tí ó mú yàn tí wọ́n fi ránṣẹ́ sílé tí ò ní mú nǹkan kan bọ̀ ọlọ́mọdé owó wọlé tẹ̀lé kankan yín àwa náà tàwa wà Nàìjíríà ọlọ́mọ kò nira bá wa gbogbo ohun táwa náà ń sáré pé à ń fẹ́ kọ́ lọ́n ṣe fún wa ọlọ́mọ sọ́dẹ̀ wọ̀ fún wa Amsat Abdul Jalil ọlọ́mọ bá mi ṣíjú àánú wò yín náà Allahumma ya Rabbana taqabbal minna àfáwa Àkànní Ọlás bá mi ṣíjú àánú wò yín o mọ́ fi yín lẹ̀ o Arógundádé Babátúndé mọ́ fẹ̀ yín náà lẹ̀ Rasak Salam bàbá dáadáa ọlọ́run ní fi yín lẹ̀ Allahumma anta al-awwal wa anta al-akhir wa anta al-mujibu ad-da'wati ya rabbil alamin fa'ajib da'watana ya dhal jalali wal ikram innaka mujibu ad-da'wati ya awwal al-awwalin wa ya akhir al-akhirin ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arham ar-rahimin wa la hawla wa la quwwata illa billah afawa Qudus Mustafa ma fi yín lẹ̀ ọlọ́run ma fi yín lẹ̀ ma fa wa náà lẹ̀ Malik Ar-Raji ọlọ́mọ fi yín lẹ̀ o Abdulwasi ma fi yín lẹ̀ o la ilaha illallah al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin wala hawla wala quwwata إلا بالله العلي العظيم Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama Ali Lori Adama Ali Lori. Ohun tó